A kí gbogbo ọmọládé pátápátá, a kí ojúlówó ọmọ IYP, Indigenous Yoruba People, àwa ọmọ orílẹ̀-èdè Democratic Republic of Yorùbá, gbogbo pátápátá la kí ní wákàtí. Ẹ káàbọ̀ sórí ètò tòní. A kí wa lágbà, a kí wa lọ́mọdé, a kí wa lọ́kùnrin, a kí wa lóbìnrin. Gbogbo pátápátá la kí láì yọ nìkan kan sílẹ̀. Ojúlówó ọmọ IYP, a kí yín. A kí gbogbo àwọn tó wà lórí ètò tó ń bá a pẹ̀tọ̀. Gbogbo pátápátá la kí o. A kí ìyàwó Abọ́sẹ̀dé K, Bàbá Bọ́lá Fálétí Ògúnnáìkè, the truth shall set you free, akíyín bẹ́ẹ̀, Yéwándé Àjàyí, akíyín náà ń bẹ. Gbogbo pátápátá la kí láì yọ ẹnì kankan sílẹ̀. Ẹ má bínú torúkọ bá ti lọ sókè o. Gbogbo pátápátá la kí. À ń check orúkọ mi. FM Ọmọládé, akíyín náà ń bẹ. Johnson Esther, akíyín bẹ. Gbogbo pátápátá la kí. Queen Jẹ́kọ́mọ́, bẹ́ẹ̀ náà làárẹ̀ yín náà ń bẹ o. Akíyín bẹ. Samson Ọláyíwọlá, akíyín bẹ. Ṣọfolúwẹ̀, Ṣàngó, bàbá wa Ṣọfolúwẹ̀, Ṣàngódúgà, ẹ káàbọ̀, ẹ kú kalẹ̀, ẹ kú gbogbo ìgbà. Bósẹ́rà àti Lukman, akíyín náà ń bẹ. Samson Ọláyíwọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ káàbọ̀ gbogbo pátápátá la kí. A kí gbogbo ọmọ Yorùbá tó wà ní gbogbo àgbáyé pátá tó ń gbọ́ wa, tó jẹ́ ọmọ Indigenous Yoruba People. Bẹ́ẹ̀ náà la kí àwọn ọmọ orílẹ̀-èdè Democratic Republic of Yorùbá tó wà lórílẹ̀-èdè Democratic Republic of Yorùbá DRY. A kí wa o. A kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá lórí òótọ́. Gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń sọ òótọ́ fún àwọn aládé láti jẹ́ kó yé wọn pé ìlọsíwájú orílẹ̀-èdè Democratic Republic of Yorùbá ó ṣe pàtàkì, ó ṣe kókó fún àwọn ọmọ aládé. Gbogbo apáta la akíyín ẹkúṣẹ́. A kí gbogbo àwọn tó ń ṣe takuntakun tó wà lẹ́yìn tó wọ́n gbójú síta tó wà lẹ́yìn tó ń ṣe gbogbo ẹ̀. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún ìran Democratic Republic of Yorùbá tó ń ṣiṣẹ́ takuntakun, akíyín, ẹ ṣeun gan. Ẹ jọ̀ọ́ 1 minute. A kí gbogbo àwọn adelé wa pátápátá. A kí olórí adelé wa bàbá ọmọ Bọ́lájí Ọmọkọrẹ́, adarí aṣojú gbogbo aṣojú àwọn ọmọ aládé ti gọ́fìmẹ̀ntì àwọn ọmọ aládé DRY. A kí bàbá wa ọmọ Bọ́lájí Ọmọkọrẹ́. Wọ́n kú iṣẹ́ ìran, wọ́n kú iṣẹ́ ìlú, wọ́n kú faradà, wọ́n kú àdúró tì ní, kò ní sú yín, kò ní rẹ̀ yín bàbá. Àwa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fọ́jọ́ òní fún oore, fún àánú, fún ìmọ̀, fún òye. Ní pé lásìkò yìí àwọn ọmọ aládé IYP DRY àṣẹ́jú àyẹsẹ̀ adúró gangan lórí orílẹ̀-èdè wa. Pé àwọn ọmọ IYP kò sóhun kankan tó lè mì wá torí ẹ̀tọ́ wa la dúró sí lórí. Bẹ́ẹ̀ náà ni a lẹ́tọ̀ọ́ láti polongo orílẹ̀-èdè wa bó ṣe wù wá sí. Gbogbo apápátá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún eléyìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ojú Olódùmarè màmá wa Mrs. Modúpẹ́ Onítìrẹ Abíọ́lá, leader, adarí gbogbo àwọn ọmọ Yorùbá ní gbogbo àgbáyé pátápátá IYP DRY. Màmá a dúpẹ́ lọ́wọ́ yín mà, ẹ kú iṣẹ́. Ó ti fẹ́ dójú ẹ̀ báyìí pé gbogbo ohun tí ẹ ti bá gbogbo ọmọládé sọ pátápátá ó ti wá kò tẹ̀ sígbà tí gbogbo àlọ́ tí ló ń fojú yọ, ṣùgbọ́n lásìkò yìí ó tún fojú hàn fún gbogbo àwọn ọmọládé, fáwọn tó yẹ pé kò yé wọn àbí wọ́n ṣaláìgbọ́ràn àbí wọ́n ṣiyèméjì pé gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ pátápátá gbogbo ẹ̀ ló ti wá ń wá sí ìmúṣẹ báyìí. A dúpẹ́ lọ́wọ́ yín màmá, ẹ kú iṣẹ́ ìran, ẹ kú iṣẹ́ ìlú. Lágbára Elédùmarè ẹ pẹ́ fún wa o. Lágbára Elédùmarè ẹ ṣojú wa pẹ́. Lágbára Elédùmarè ẹ̀yin náà là máa dé bá. Lágbára Elédùmarè wọn ò ní fẹ́ lómi ṣe yín. A kí yín màmá, ẹ kú iṣẹ́. Àwọn ọmọ aládé a ní ká tó wá bá wa sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ ní wákàtí. Ẹ bá wa gbé omi sẹ́gbẹ̀ẹ́. Kẹjẹ́ ká jọ fojú wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àkọ́kọ́, àwọn tó ń pariwo passport a lè ní kò yé wọn. Bí bàbá Gbẹ́nfọ̀gò ṣe sọ pé àwọn ẹ̀jẹ̀ kan wà tó yẹ pé tí wọ́n bá fọ àwọn ìlú kan mọ́ nígbà àsìkò kan táwọn kan ṣẹlẹ̀, ó ṣeé ṣe pé àwọn ọmọ yẹn lọ́jọ́ ọ̀la wọ́n lè wá dàgbà kan gbọ́n malè nílùú yẹn. Irú ẹ̀ ládé báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè ló wà. Ilé òun ṣe òbò ọmọ àlè tó yẹ pé kò mọlé. Ọ̀rọ̀ àwọn ìran ẹ̀ ò yé. Ọ̀kánjúwà, olè,
ìkà ló wà nínú ẹ̀jẹ̀ wọn. Ṣùgbọ́n ní wákàtí tó ti yá àwọn ọmọládé, ìlọsíwájú wa á jẹ́ ká máa mójútó àwọn nǹkan báyìí, a dẹ̀ máa mu dáadáa sọ́wọ́ òsì wa ká má fi jẹun. Ó ṣe pàtàkì fọ́jọ́ ọ̀la wa, pàápàá jùlọ fún àwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la, láti mọ ìtàn, kó má bàa kọsẹ̀, kó má bàa ṣẹ̀ṣẹ̀ gbé, láti mọ ohun tó gbé wọn dé àǹfààní oore tí màmá yìí ṣe kalẹ̀ fún wọn fọ́jọ́ ọ̀la. Ṣùgbọ́n aláti jẹ́ kó yé wọn ohun tí ọ̀dàlẹ̀ jẹ́ nínú ìlú, ohun tí ọmọ àlè jẹ́ nínú ìran, ohun tí àwọn tó nífẹ̀ẹ́ ìran tọkàntọkàn tó yẹ pé wọ́n lè ta ìran wọn, á jẹ́ kó yé àwọn ọjọ́ ọ̀la. Torí táwa náà bá dé bá, ó ṣeé ṣe ká má débi ta dé lénìí, ṣùgbọ́n ó yé Olódùmarè. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ màmá wa pé wọ́n tọ́ wa sọ́nà tó yẹ, àwa gan wá ní òye bó ṣe yẹ. Ká tó bẹ̀rẹ̀, a fẹ́ gbé wa lọ rìnrìn àjò kan sẹ́yìn, torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ń lọ káàkiri. Àwọn kan ń gbé group, àwọn kan ń ṣe gbá kan, but ó yẹ ká fi yéra wa dáadáa láì sí ìjà nínú ẹ̀. Ká fi yéra wa àwọn tí wọ́n ń gbìmọ̀ láti rí pé wọ́n da àwọn èèyàn lórí rú, wọ́n da orí àwọn èèyàn rú, àwọn ìran wa. A jẹ́ kó yé wọn nísìnyí pé tó yé ìran aládé ní wákàtí lásìkò 2025 yìí, ọ̀rọ̀ ara wa ti yéra wa o. A dẹ̀ ti mọ ohun tó ń ṣe wá. A dẹ̀ ti rí dókítà tó ti fún wa lóògùn tára wa ti yá, ṣùgbọ́n àwọn tó ti gbógun ti wọn, Ọlọ́run á kọ́ wọn mọ̀ ṣe, kán bèrè ògùn wọn. Mo fẹ́ ká kọ́kọ́ lọ sórí àwòrán kan tó lọ sẹ́yìn ní ọdún 2018. Mo fẹ́ ká wo, abẹ́ mi gbé picture alákọ̀ọ́kọ́ yẹn síbẹ̀. Mo fẹ́ ká wo àjọṣepapọ̀ tó wà láàárín àwọn tó ń pariwo passport lénìí, torí tá bá kàn déédé bẹ̀rẹ̀ lórí passport, ayàpọ̀ adé pé èèyàn bá wọn pariwo ọjà. A fẹ́ kí àwọn ọmọ aládé kan kọ́kọ́ rí ipasẹ̀ tí àwọn aráabí ti gbé láti fi máa tan àwọn ọmọ aládé. A ti ń sọ wípé tipẹ́tipẹ́ pé àwọn aráabí iṣẹ́ tó ń ṣe, wọ́n rán wọn níṣẹ́ ni. Àwọn tí wọ́n ń jẹ gàba lórílẹ̀-èdè Democratic Republic of Yorùbá, àwọn ló ti gbé iṣẹ́ yìí kalẹ̀. A jẹ́ kó yé wa pé kó tó di pé a bẹ̀rẹ̀ àjò yìí, àwọn kan ti dá ẹgbẹ́, oríṣiríṣi ẹgbẹ́ kalẹ̀ nínú orílẹ̀-èdè orílẹ̀-èdè tó kìí ṣe orílẹ̀-èdè tó ń pè ní Nàìjíríà yẹn. Wọ́n ti dá ẹgbẹ́ Afẹ́nifẹ́bi sílẹ̀, tá à ń pè l'Afẹ́nifẹ́re, ṣùgbọ́n Afẹ́nifẹ́bi ni wọ́n. Ṣùgbọ́n a fẹ́ ká wo àwọn ìgbésẹ̀ tó ti wà pẹ̀lú àwọn tó ń ṣe adarí ní Nàìjíríà yẹn. Ká wo ohun tí wọ́n jọ ní láṣepapọ̀ pẹ̀lú àwọn aráabí sọ́nà àwọn náà ń ṣe Yorùbá Nation. Abẹ́ bá ń gbé picture Ọbásanjọ́ síbẹ̀ àti Afẹ́nifẹ́bi, sódà ká lè rí connection wọn láti ilẹ̀ wá. So kò ní dojúrú tá bá máa dédé passport, á lè yé wa irọ́ tó ti ń pa bọ̀, ẹ̀tàn tó ti ń ṣe bọ̀, aṣinilọ́kàn tó ti ń ṣe bọ̀, tutọ́ funfun síta bọ̀ dúdú ló wà nínú ọkàn wọn. Gbogbo ẹ̀ la máa jẹ́ kó yé wa. Ẹ bá mi wo àwòrán tó wà níwájú ìkànnì wa báyìí. Ẹ wo pépà tó gbé The Nigerian Voice, òun lẹ rí yẹn, ló gbé pépà yẹn ní October 9, 2018. Ẹ bá wa sún sókè díẹ̀ bàbá. Ẹ bá wa yọ orúkọ kúrò sódà káwọn lè rí nǹkan tó fẹ́ ka ìjọ. Ẹ má bínú, a máa dá orúkọ yẹn padà tá bá ṣe tán. So mo fẹ́ kẹ́ wo àwòrán yẹn, bàbá bá mi yọ orúkọ yẹn, àwọn orúkọ tó wà ń bẹ̀ kò sùkò on cover. Mo fẹ́ ká wo àwòrán yẹn. Níwájú wa, a rí Afẹ́nifẹ́re meets Ọbásanjọ́ in closed door dialogue over 2019 election. Ṣé rí ẹgbẹ́ Afẹ́nifẹ́re tán gbé kalẹ̀ yìí, ẹ̀tàn ló jẹ́ fún àwọn aládé. Wọ́n mọ̀ọ́mọ̀ gbé àwọn ipò yìí, àwọn ìgbìmọ̀ yìí kalẹ̀ pé tó bá dọjọ́ ọ̀la táwọn ọmọ aládé bá jí tán wọn pé bí wọ́n yarí pa àwọn ò ṣe àbí ojú wọn là sí ìṣe akónilẹ́rú amúnisìn. Ara ètò tán gbé kalẹ̀ ni pé ẹ jẹ́ ká gbé àwọn kalẹ̀ tó dáadáa ká lè fi máa gà wọ́n, ká fi máa tàn wọ́n, káwọn náà rò bá wọn ṣe nǹkan. Ìkọsẹ̀ tá kọ́kọ́ bá pàdé nínú àjò yìí nìyí. Tá rò bóyá gbé kalẹ̀ Afẹ́nifẹ́bi á jẹ́ àwọn tá lè sọ̀rọ̀ síta pé ẹ jẹ́ kí àwọn èèyàn wa
kán ṣe bọ́n ṣe wù wọ́n torí pé wọ́n jẹ́ ọmọ onílùú àbí ọmọ ìbílẹ̀. Ṣùgbọ́n irọ́ la bá díẹ̀. Ọbásanjọ́ lẹ̀ ń rí ilẹ̀ tó ti ṣe president rí, olórí Afẹ́nifẹ́re ọ̀ṣọ́, kó lè kó kú ọ̀ṣọ́, òun lè ń rí wájú yìí. So mo fẹ́ kẹ́ rí connection sí pé politician ló ń bá ṣiṣẹ́ àbí kò yé wa. So kan ló wọ́n ní wọ́n jọ pàdé níbì kan nínú kọ̀rọ̀ ilẹ̀kùn, wọ́n tilẹ̀kùn, wọ́n ní sorry, wọ́n pàdé níbi tí wọ́n ti ṣe meeting ara wọn, ṣùgbọ́n meeting yìí kò ṣe ní gbangba nínú ilé ni, òun lè rí tán ya picture wọn síbi. So mo fẹ́ kẹ́ wò pé kò ń ṣe pé bí wọ́n wá kí ọmọ wọn àbí wọ́n wá kí ìyàwó ara wọn àbí ọmọ ara wọn, wọ́n dídì gbé síta ní pé ọ̀rọ̀ lórí òṣèlú wọn bá wá. So báwo ni Afẹ́nifẹ́re tá máa fẹ́ ire fún èèyàn tó máa fẹ́ ibi tó dẹ̀ ń jẹ gàba lórí àwọn ọmọládé? Ṣe rí ìgbà tó ń ti ń kú bọ̀, ṣe rí wọn pé wọ́n jọ ní àṣepapọ̀ 2019 lẹ́rí picture wa yìí, lẹ́rí picture wọn yìí 2019 lẹ́rí yìí, àbí kò yé wa? So gbogbo yín mọ̀ pé ológun Ọbásanjọ́ tó bá di alágbádá, àwọn ọ̀rẹ́ politician nìyẹn, ìyẹn dúró bẹ́ẹ̀. So ìyẹn mo kàn fẹ́ fi yẹn kọ́ fi hàn wá ni o, ẹ máa bá picture yìí lọ ní kọ̀ọ̀kan o. Bàbá ẹ bá gbé second picture síbẹ̀, ọ̀rọ̀ lórí overrated, mo fẹ́ kẹ́ tún wo connection tòun náà tó fẹ́nà rẹ̀ sọ fún ara rẹ̀, pàápàá jùlọ ìwé ìròyìn gan gbé fún ara rẹ̀, so àkẹ́ lè rí nǹkan tóun gan sọ fún ara rẹ̀. So wọ́n jọ mọra wọn, ọ̀rọ̀ ara wọn yẹra wọn, àbí kò yé? Next page bàbá. So ìyẹn ti kọ́kọ́ establish, ìyẹn ti kọ́kọ́ gbégbé kalẹ̀. Àti èrè o bàbá, kò tí ì hàn. Next page. No. Òun kọ́ ilé ẹ bá wá tí wọ́n kọ how Tinubu gave me 2 million naira for fuel my car in 2009. Sunday overrated. Ó ṣí ọ̀rọ̀ síta. Ǹjẹ́ ẹ rántí ní ọdún mẹ́rin sẹ́yìn, so bí ọdún márùn-ún báyìí ń sìn ni, tí overrated bọ́ọ̀ta tó ṣàlàyé fáwọn èèyàn pé Tinubu ó fóun ní 2 million naira kóun fi epo, bàbá ẹ máa gbé sẹ́kítọ́dún wọn, ẹ máa bá rẹ́dí tọ́dún ẹjọ́, bí Tinubu ṣe fún òun ní owó epo sí mọ́tò tòun lọ́dún 2009. mo bẹ́ẹ̀ ń rí bọ̀ lódún ti mọ́, so kò ń ṣe pé bí ó jẹ́ ohun tuntun, òun náà lẹ́rìn iwájú yín yẹn bí ó fún òun lówó mọ́tò 2 million. Ta ló ń fihàn lówó 2 million láti ra epo sí mọ́tò? But mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn, àbí kò yé wa? So àkẹ́ lè mọ orú ẹni tá a fẹ́ sọ̀rọ̀ nípa ìná, àbí kò yé wa? Bàbá next one, mo bẹ tí níyàn bẹ́ẹ̀ yẹn. So bọ́ ṣe ń develop pẹ̀lú politician, Afẹ́nifẹ́re politician, overrated politician, àjọṣepapọ̀, a máa mú wọn dáadáa o, ẹ ṣáà farabalẹ̀ kẹ́ máa bá a wò lọ. Ẹ máa gbé New Telegraph, Afẹ́nifẹ́re rejects Akintoye Igboho on Yorùbá secession. Ẹ tó rí á tó wo orí ìkànnì ẹ̀sìn. Ọ̀nà lẹ́wọ̀n wájú yìí ní ọdún 2024, lọ́dún tó kọjá ní April 23, ni wọ́n gbé àkọọ́lẹ̀ yìí jáde láwọn oníròyìn wọn. Afẹ́nifẹ́re bíi tẹ́ rí pẹ̀lú Ọbásanjọ́ lókè, òun náà ló tún wà níbi tán ní Afẹ́nifẹ́re wọ́n lòdì, wọ́n yarí àbí wọn ò gbà fún Akíntóyè àti overrated pé wọ́n ní Yorùbá fẹ́ lọ. 2024 lẹ́nu yìí o. Ẹ má gbàgbé pé bàbá yìí lẹ́tà wọ́n jẹ oyè fún ní Afẹ́nifẹ́re bí tó padà lọ jẹ oyè. Ẹ rántí tán fún ní gbogbo award tó lọ jẹ oyè níbí. Ẹ rántí ní Afẹ́nifẹ́re. Lẹ́yìn ìgbà tí wọ́n ń pariwo Yorùbá nìsàn táyì lẹ́rí tó lọ Kotonu gbogbo ẹ̀lẹ́ gbọ́ pé ó tún padà wá jẹ oyè. Wọ́n tún wá fún ní bíi number 2 àbí kéde kan. Ṣòro náà lè ń rí wájú yín yìí pé wọ́n fẹ́ wọn. So fáwọn tó ń pariwo pé gbogbo ló fẹ́ wọn, tẹ́ bá ní gbogbo tó wá ń jókòó papọ̀ lọ́sìn, kẹ́ kọ́kọ́ rí àwọn nǹkan tó ti kọ sí ẹ̀yìn kẹ́ bá lè rún. Ẹ bá gbé next one, Punch. À ń gbé ẹ̀rí ìwá kó lè yá àwọn ọmọládé.
ẹ lè rí àjọṣepapọ̀, àtakò, àgbà wọn yé, àjọṣepapọ̀ irọ́ àfẹ́ gbé jáde fún wa báyìí. Ẹ bá gbé Punch, Yorùbá Nation, Afẹ́nifẹ́re, Slams, Akíntóyè àti overrated. Ẹ tún rí yẹn náà wájú yín. Yorùbá Nation, Afẹ́nifẹ́re, Slams, Akíntóyè àti overrated. Dámì pé àwọn Afẹ́nifẹ́re wọ́n tún ṣe kí ni, wọn ò fẹ́ wọn, wọn ò tẹ̀ fẹ́ gbọ́ wọn, wọn ò tẹ̀ fẹ́ rí wọn, wọn ní àwọn ò fẹ́, àwọn ò dẹ̀ bá wọn ṣe. Ní ọdún 2024 náà lè rí lè. Bàbá ẹ bá gbé next one síbẹ̀ náà. Ẹ ṣé gan. Ẹ tún rí pépà tó tún gbé ọ̀rọ̀ Akíntóyè, bàbá dúdú. Wọ́n kọ sínú ìròyìn yìí pé don't plunge our people into crisis. Tinubu campaign knocks Akintoye over divisive remark. Nínú àkọlé yìí, ó jẹ́ kó yé wa ní ìròyìn yìí pé Tinubu sọ fún Akintoye pé má kó àwọn èèyàn wá sí gálò, ló sọ fún, má kó Yorùbá sí gálò. So Tinubu mẹ́nu sí ọ̀rọ̀, ó sọ síta, ó ní Akintoye fẹ́ ṣe kíni, ó fẹ́ la àwọn èèyàn láti yà wọ́n ni, ohun tó ń sọ nípa ẹ̀yìn o. Torí iṣẹ́ àgbọ̀ngbà tí bàbá ìsọ̀ngbà yìí pé tó bá ní kán wá ẹnìkan sílẹ̀ pé Tinubu lòun máa mú, àbí kò yé wa. Fáwọn tó ń bẹ̀bẹ̀ lọ́wọ́ yìí ò pé kán bẹ wọ́n lẹ́nu bẹ̀ kán lọ bẹ ìjọba wọn. Òun lẹ̀ rí yìí tó ní pé Tinubu ṣe kankan, ṣe pé Tinubu ò bá wọn lọ́wọ́, kò sọ fún wọn pé iṣẹ́ tóun ṣe yẹn wọ́n jọ iṣẹ́ ni o, but ìbò tóun fẹ́ dì lásìkò yìí tó ń fẹ́ dìbò yìí, ó jẹ́ kó yé wọn pé káwọn èèyàn máa lòdì sí iṣẹ́ wọn. Nígbà yìí ló sọ pé kò sí nǹkan tó máa jẹ́ bẹ́ẹ̀, kò sẹ́ni tó máa dìbò, kò sẹ́ni tó máa ṣe nǹkan kan Akíntóyè lẹ́nu nígbà tí wọ́n kọ́kọ́ ń bára wọn fàfàkùfà. Òun lẹ̀ ń rí bì tán kọ sínú newspaper ń bì wọ́n ṣe ń contradict ara wọn. Bàbá next one, amẹ́yẹbọ̀ ni o, ẹ farabalẹ̀. Mo fẹ́ ká wá lọ sórí lọ́dún 2022 tí wọ́n ṣe campaign, tí wọ́n ṣe flyer síta, Òkè Ògùn mega rally. Mo bá wa kan wọ́n wà nínú àjò nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀. Mo fẹ́ kẹ́ wo pósítà tó wà níwájú wa yìí, kẹ́ wo àwọn tó wà ń bẹ̀. Mo rò bẹ́ẹ̀ rí Akíntóyè, ẹ̀ ń rí àáfàá Ìlọrin, bẹ́ẹ̀ lẹ̀ ń rí overrated lọ́dún 2022. Mo rò bẹ́ẹ̀ rí báyìí. Ẹ bá mi wo ẹni tó wà láàrin àáfàá Ìlọrin àbí wọ́n jọ ń ṣe papọ̀ ni, wọ́n jọ ń ṣe campaign wọn. Bàbá ẹ bá gbé next page síbẹ̀. Ẹ ṣé gan. Ẹ kú kalẹ̀ gbogbo baládé pátá. Mo fẹ́ kó yé wa o, connection tó wà láàrin wọn kó lè yá àwọn aládé dáadáa. Mo bẹ̀rẹ̀ rántí pé Ọbásanjọ́ kọ́kọ́ fi hàn ní Afẹ́nifẹ́re àbí pẹ̀lú olórí Afẹ́nifẹ́re tó Ọbásanjọ́ tó lọ ṣe close meeting lọ́jọ́ jókòó ṣe pàdé bọ́n ṣe máa ṣe election wọn. Ẹ tún wá wò nísìn. Mo rò bẹ́ẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Chief Imam, ṣe tún rí wọn papọ̀ níbí. So kó má di pé àwọn èèyàn kan ń sọ̀rọ̀ láì máa gbé ẹ̀rí wọn, torí ẹni tó yàgbẹ́, ẹni tó ṣu ó ti gbàgbé, ṣùgbọ́n ẹni tó kò gbàgbé ni. Láyé kọ̀ǹpútà tá wà, everything ní record. À ń bọ̀. Ẹ má bínú. Mo rò bóun lẹ níwájú wa yìí. Àáfàá Ìlọrin tẹ nínú Òkè Ògùn rally tó ń ṣe. Ẹ rántí pé ní Tinubu náà fún Ọbásanjọ́, ó fún Tinubu kí lórúkọ ẹ̀, overrated ní 2 million. Bẹ́ẹ̀ náà Ọbásanjọ́ pẹ̀lú Afẹ́nifẹ́bi, bẹ́ẹ̀ ni Afẹ́nifẹ́bi náà àwọn ò gba tiwọn kí wọ́n fẹ́ yà àwọn ọmọ Yorùbá láàrin ara wọn, bẹ́ẹ̀ náà wọ́n tún fi joyè. Bẹ́ẹ̀ ló wá rí àáfàá tó ń ṣe mega rally, bẹ́ẹ̀ náà lẹ tí wá rí àáfàá yẹn pẹ̀lú Ọbásanjọ́ náà padà níbí. Ṣé ó ti ń yé wa ń sìn? Ṣé ẹ ti ń rí wọn? Àbí àáfàá Ìlọrin ya picture ni? Àbólọ kékeré fún Ọbásanjọ́ ń bí ni? Àwọn lẹ́ ń wò wájú wa yìí. Ṣé ẹ rí wọn láwọn tẹ̀lé inú mega rally tó ń ṣe picture? Bàbá ẹ bá gbé next one síbẹ̀. Ok, lórí next one yẹn, ó dà pé lórí passport tó ń ṣe, ẹ kọ́kọ́ fìyẹn lẹ̀ nà. Ẹ bá mi lọ sórí picture
overrated, Akíntóyè àti Adéníran. Ẹ bá mi gbé àwòrán yẹn síwájú bàbá. Mo rò gbala rántí ìgbà tí wọ́n ṣe pé àwọn wà ń bẹ̀, àwọn mọ̀ nǹkan, àwọn ń lọ, àwọn làwọn ṣe bá, àwọn làwọn ṣàgbo. Ẹ rántí pé ìgbà yẹn ni wọ́n fún wọn lóyè number 1 àti number 2. Ẹ bá rántí pé number 1 tó ń pè number 1 ni Akíntóyè. Number 2 òun ni Adéníran, ìyẹn professor. Ṣé ẹ̀ ń rí iwájú yín báyìí? Ṣé ẹ̀ ń rí Akíntóyè, overrated àti Adéníran? Ẹ farabalẹ̀ o, bàbá ẹ bá wa wá picture Adéníran pẹ̀lú ẹnìkejì yẹn, ẹ bá gbé yẹn sókè náà. Kí gbogbo wọn aládé lẹ́ẹ̀kan sí. Mo fẹ́ ká wá wo ẹni ta tó rí pẹ̀lú Adéníran kó lè yá ọmọ aládé dáadáa o. À ń bọ̀. Irọ́ picture Adéníran àti Tinubu. Ẹ ṣé gan. So ẹ ti rí wọn bẹ̀ number 1 àti number 2 tó jọ ń sọ pé àwọn ń ṣe Yorùbá nation, tó ń sọ fáwọn ọmọ aládé lásìkò táwọn aládé rò bí àwọn gbé òótọ́ dání tí wọ́n ń tẹ̀lé wọn tán nígbàgbọ́ nù wọn. Bọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ò ṣàkíyèsí, kán farabalẹ̀, kán wo details, kán farabalẹ̀ wo gbogbo àwọn nǹkan tó ń sọ fún wọn ó yé wọn. Mo rò bẹ́ẹ̀ ń rí wájú wa ń sìn tálẹ́ tó rí yìí. Adéníran tó jẹ́ number 2 lẹ́yìn ìgbà tí ìjà bẹ̀rẹ̀ tán kówó jẹ, táwọn kan fẹ́ gba swimming pool sí Kotonu, tán fẹ́ gbalé, àwọn tó gba 30 million tán fẹ́ lọ sí Jerusalem. Mo rò bẹ́ẹ̀ rántí gbogbo story yẹn fáyín tẹ́ bá ń tẹ̀lé wa, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kán account. Adéníran wá sọ fún wọn pé òun ready kán check account tòun, kán check gbogbo nǹkan tóun náwó sí, ṣùgbọ́n kán check ti gbogbo àwọn èèyàn tó kù náà. Akíntóyè náà òun ò gbà pé tóun bá gbé account tòun síta pé àṣírí overrated máa tú. Mo bẹ́ẹ̀ rántí gbogbo time yìí fáwọn tí ò mọ bó ṣe ń bọ̀, lọ́wọ́ fáwọn tí wà bí tipẹ́tipẹ́, àárọ̀ yín létí ni o. Tán bẹ̀rẹ̀ jà láàrin ara wọn, tán ní kán ṣe account tí bàbá ní kò sẹ́ni tó máa check account tòun, ní kò sẹ́ni tó ní right. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ jà tíjà yẹn wá di wàhálà, Adéníran bá yà kúrò. Nígbà tó ń fẹ́ fojú òun rí màbò tán ni wọ́n fẹ́ attack òun ní Kotonu pé lórí pé wọ́n fẹ́ gba laptop lọ́wọ́ òun. Ṣe rántí gbogbo story yẹn pé náwọn kan attack òun tó sá, táwọn èèyàn fọ̀ fún story yẹn. Nígbà tá bá rí bàtà dédé máa rí, la bá rí òun àti picture àti Tinubu. Òun lẹ tún wò wájú yẹn yìí. Ṣé a ní láti ṣàlàyé fáwọn èèyàn bó ṣe ń lọ? Ṣé ẹ ti ń rí fún ara wọn? Òun lẹ rí yẹn o, sókè bá lè máa mú wọn. Bàbá wa bá ń gbé picture èyí tẹ́ yọ kúrò lẹ́ẹ̀kan tí mo ní tí Akíntóyè, overrated àti Wọlé Ṣóyínká. Torí àwọn nǹkan tá a bá ń sọ fún wọn pé àwọn ẹni tẹ́ ń rí, àwọn irinṣẹ́ àwọn tó ń jẹ gàba lórí wa ni wọ́n. Ó tọpọlọpọ̀ ní ò gbàgbọ́, torí wọ́n máa wo story pé wọ́n lọ kí wọ́n ní, wọ́n lọ ṣe gbá kan ní, wọn ò kí anybody o. So òun la fi kọ́ tó wá láti lè wá kó má bàa wọ́. A kò múnú àwọn ẹ̀rí ni o, kò yẹ kó lọ gbogbo ẹ̀kọ́ ilé yìí o, a kò àwòráyè wọn. But tó bá di pé wọ́n fẹ́ máa ṣèṣekúṣe fún máa bẹ́bẹ́kúbẹ́, à á fún wọn lóògùn ẹ̀rọ wọn, á lè rọ̀ mú díẹ̀. Ṣé ẹ rí níwájú wa, òun lè rí. Akíntóyè, overrated àti Wọlé Ṣóyínká. Ṣé ẹ rí wọn? Ṣé ẹ rí àwọn tó ń dalẹ̀ ìran IYP, Indigenous Yorùbá People? Ẹ mọ àjẹsàpapọ̀ tó wà láàrin Wọlé Ṣóyínká àti Tinubu. Wọ́n tẹ̀ ń fi orúkọ ẹ̀ fi ṣe street káàkiri. Tó ń defend the undefendable. Tó jọ ń ṣe gbogbo ìjọba wọn ní Nàìjíríà wọn yẹn tí wọn ò rọ́rọ̀ sọ sí ètò wà nílẹ̀ yìí. Ẹ wá bá mi wá picture last one tí mo send sí nípa Wọlé Ṣóyínká àti àwọn kan tó ń jókòó tó ń sọ̀rọ̀. So kẹ́ bá lè máa rí connection wọn.
dáadáa. Àwọn tó náà lọ kí Ọ̀ọ̀ni Ọ̀ọ̀ni ló máa bá wọn ṣe, àwọn tó lọ kí Olúgbọ́n àbí Olúgọ̀dẹ ni junior employee, tí àwọn kì í ṣe senior employee, àmọ́ senior employee junior employee làwọn, so ká lè rí wọn dáadáa kó lè yé wa. Ẹ má bínú láìpẹ́ ìyá tó gbé wá sórí ìkànnì wa. Wọ́n ní wọ́n fi ìyàwó kò ń jẹ́ kọ́mọ̀, wọ́n ní wọ́n fi ìyàwó ẹnìkan fi ń ṣe wọ́n fi test oògùn wò, àwọn ló wá mọ̀ èyí tó bá wọn rádaràda, àwọn ló mọ̀ èyí tó bá wọn. Mo rò bẹ́ẹ̀ ń wájú wa ìtàlẹ́ tún rí Wọlé Ṣóyínká impersonator Ọ̀ọ̀ni tó ń jẹ́ Aláàfin, bí Aláàfin ló dẹ̀ wà láàrin wọn yẹn kò sí nǹkan tó kàn pẹ̀lú àwọn yẹn, bó ti ẹ ń rí wọn pé wọ́n jọ ń ṣe pẹ̀lú lọ́ba lọ́ba ni. So ìgbà tí dédé wá rí overrated tó lọ ń dọ̀bálẹ̀ fún ẹnìkan, àwọn fẹ́ lọ rí ọba kan, àwọn fẹ́ lọ rí Aláàfin kan, àwọn fẹ́ lọ rí Olúgbóhùn àbí Olúgbóhùn gẹ́gẹ́. O ṣe rí nígbà tẹ́ rí tó jókòó tí wọ́n jókòó pẹ̀lú ara wọn bẹ̀ yẹn, pẹ̀lú overrated, pẹ̀lú Akíntólè, pẹ̀lú Wọlé Ṣóyínká, wọ́n á ní pé ó kọ̀ lọ kí wọn ní but ẹni tó wá lọ tó wọlé ní àìpẹ́ yìí tó lọ bá àwọn ọba, Wọlé Ṣóyínká náà lè tún rí pẹ̀lú àwọn ọba yìí náà, ṣe ní pé gbogbo wọn ìkan náà ní gbogbo wọn, ṣe ní pé kan náà ní gbogbo wọn, kò sí yàtọ̀ bẹ́ẹ̀, gbogbo wọn ló mọra wọn. Ṣé ọ̀rọ̀ wọn ò ní fọ̀rọ̀ yẹra wọn ni? ṣe bí ọba náà ló ṣe tó ṣe gbà kan tó gbé picture overrated tó gbé sórí screen tó kọ́ gba àwọn ọba tó ní pé òun náà máa bá sọ̀rọ̀, ṣe é rántí? Ṣé ẹ wá ní wọn ò rí gbogbo fíìmù tó ń ṣe yẹn, wọn ò rí acting, wọn ò rí script yẹn, wọ́n ríra wọn, ọ̀rọ̀ ara wọn yéra wọn, recent picture lẹ́rìn yẹn, òun lẹ́rìn níwájú yẹn, kẹ́ bá lè máa rí connection wọn. Fún àwọn tójú wọn ti fọ́, wọ́n ní ẹnìkan ìyá wọn kọ́ ló ń ṣẹlẹ̀ fún amúnisìn Nàìjíríà, ṣé ẹ rí wọn bẹ́ẹ̀ yẹn? Àwọn kan ṣiṣẹ́ fún amúnisìn, ṣé ẹ ń rí wọn? ṣó yé wa báyìí? Láwọn tẹ́ ń rí àwòrán wọn lẹ̀ ń rí níta gbangba yìí. sọ Ọmọládé, ó wá kó nú ọkàn wa ká yẹ ọkàn ara wa wò, àbí kò yé? Kò lọ́rọ̀ rẹpẹtẹ nù, ọ̀rọ̀ kó lè yé wa ní káà gan máa wò fún ara wa, ká lè mẹ́rin tó ń bẹ nídìí irọ́, tó ń tutù síta, tó sọ̀sọ̀kúsọ, tó ń fojú bẹ́ńtẹ̀ fi ń wo àwọn ọmọ aládé ìwà ìpèpè ààrẹ lórí òun, ọ̀rọ̀ ò lè yé wa bọ̀rọ̀. Àbí wípé irọ́ táwọn bá pa fún wa, àmójú irọ́, àdẹ̀mẹ̀yìn irọ́, pàápàá jùlọ òótọ́ jìnnà sí wọn. Ṣùgbọ́n ẹ̀ ń rí nínú àlàyé àti àwòrán tá a fi hàn wáyé kẹ́lẹ̀ rí wọn pé àjọṣepapọ̀ wọn kò yàtọ̀ o, ìkan òṣẹ́ kan ni wọ́n jọ mọ ohun tó ń jọ dì papọ̀ ni. So ẹ̀yin ọmọládé tó ń bá ń tàn yín, ẹ má jẹ́ kán tàn yín o, àfi tẹ́ bá fẹ́ máa tan ayé nìkan ni, àbí kò yé wa? Ẹni tó bá fẹ́ máa tan rẹ̀ ní wákàtí yìí ló kù. Gbogbo la ti fojú rí àwọn nǹkan tá a fi hàn wá nísìn. Tó ìyẹn dúró bẹ́ẹ̀, àwa ní ìta gbọ́ pé wọ́n wọlé wá, wọn wọlé wá, mo fẹ́ kó yé wa pé kò ṣẹ̀yìn wọn o. Fóun tẹ́ ti rí yìí sí ẹ pọ̀ pé kò ṣẹ̀yìn wọn. Wọ́n ń dá wájú, wọ́n ń dá lẹ́yìn, kò ṣẹ̀yìn wọn rárá. Ọ̀rọ̀ tán mú balẹ̀ tán sọ pé àwọn wá nítorí wọn ní kán bá débẹ̀ pé kán má dárúkọ Yorùbá nation níbẹ̀ àbí. Àwọn kan wá ní irọ́ pé wọ́n pè níta wọn pẹ̀lú lé dáradára, ṣùgbọ́n ẹ gbọ́ VN, but ìyẹn kọ́ kókó. But ọ̀rọ̀ tó bá lọ nígbà tó máa sọ̀rọ̀ fún ara ẹ̀, ìyẹn overrated, ó ní ọ̀rọ̀ ààbò. Ẹ jọ irú ọ̀rọ̀ ààbò wo? Ẹ má gbàgbé pé nígbà tí arákùnrin kan máa popular tó kọ́kọ́ lọ lé, ṣé Sẹ́ríkì kan ló lọ lé níbì kan ní Gàngán, ṣé ẹ rántí? Tán ṣakara wọn, tán lé wọn lọ, tán náà lé wọn lọ, tán ṣe gbogbo movie, tán ṣe act. Ó yí àwọn tó jọba tó oyè wọn, ó dẹ̀ mọ àwọn tó wà ń bẹ̀. Ṣùgbọ́n nǹkan tá a fẹ́ sọ nísìnyí ni pé nígbà tó ṣe yìí kò ṣọ̀rọ̀ Yorùbá nation ló gbégbé wa o. Ó ní àwọn tó ń bá sùn, àwọn tí Fúlàní ń bá sùn àti gbogbo ló pariwo ńgbà yẹn, pàápàá jùlọ arákùnrin kan tó wálé tó wá ṣàgbẹ̀ tó ní wọ́n pa nídìí oko ẹ̀ torí pé ó sọ pé kán máa lọ bá àwọn Fúlàní pàtó tó fi pa, àti obìnrin kan tó wálé, ṣẹ́ mọ̀ pé nǹkan tó fi dìde tó fi sọ̀rọ̀ ńgbà yẹn nìyẹn pé wọ́n pa èèyàn kan tó wálé láti Amẹ́ríkà tó wá invest sí oko táwọn Fúlàní pa sóko, ṣe rántí pé nǹkan tó fi bẹ̀rẹ̀ nìyẹn o. Ó ló di pé wọ́n wá rè pákéjì ẹ̀ láti wá fi ẹ̀tàn torí Afẹ́nifẹ́re bí òṣìṣẹ́ mọ́, àwọn ọmọláyé ti gba bòmíì, wọ́n wá ní káwọn tó dá nǹkan mílẹ̀ láti máa ṣe àwọn èèyàn lọ́kàn. Mo bẹ́ẹ̀ rántí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí. Ó wá ní nísìn olùgbohùngbohùn tó lọ bá
tó ń dọ̀bálẹ̀ ìyà nínú ìlú republic tó sọ fún pé kán ṣe security tẹ́nìyàn náà dáhùn tó ní pé òun á bá àwọn kan sọ̀rọ̀ òun á rí i pé ó lẹ́tọ̀ọ́ sí ààbò kan kó ṣààbò fáwọn ọmọ Yorùbá kán ṣe security kìnìkan ẹjọ́ ibo ni OPC wà ẹjọ́ ibo ni àwọn Àmọ̀tẹ́kùn wà àbígbà kan náà ń pariwo outfit tán ṣe outfit ibo wá ní Gani wà Adams ibo lòun wà tó lọ́mọ ogun 50 wájú 50 lẹ́yìn ibo náà kóra wọn sí wọ́n ti yọ setting torí pé ó sọ fún wọn pé wọ́n wá gba 50 million ní quarter to 11 àbí quarter to 10 ìyẹn overrated nígbà tó wá sí òkú ìyá ẹ̀ wọ́n ní wọ́n wá sẹ́kọ̀ọ́ tí Gani Adams sọ fún tó dìjà wọn tó ní ó wá sẹ́kọ̀ọ́ wá bá chief of staff tèkó ní quarter to 10 àbí quarter to 11 dẹ́ni ló wá gba 50 million naira àwọn tó abániwáyé tó ń ráyé wá wọn ò mọ o àwọn onísọkúsọ orí mídíà wọn ò mọ lè yìí o nígbà tó ń gbowó yẹn ọ̀rọ̀ yìí ta pàápàá jùlọ ó tún fẹ̀sùn kàn pé ó fẹ́ mọ̀ nípa epo kí lorúkọ ẹ̀ orúkọ ẹ̀ sápá lórí ìsìn Bọ́lá Ìgè ṣe wọ́n ti gbogbo ságà yẹn a máa gbé lọ kóòtù ni kiri kan sùn kan lọ kóòtù ni rádaràdà mọ́ ṣe ń ṣe ẹ ti mọ̀ mọ́ ṣe ń flip flop mọ́ ṣe ń yíwọ́ káàkiri àbí kò yé wa but ọ̀rọ̀ lórí security tó bá wá bàbá ẹ bá wa gbé picture alákọ̀ọ́kọ́ sí àwọn tí army Nàìjíríà yẹn ẹ bá wa gbé picture wọn síbẹ̀ mo fẹ́ ká wo ìkànnì tó gbé ìròyìn yìí ohun tí wọ́n sọ torí ẹni tó bá ń sọ fún yàn pé àwọn fẹ́ wá ṣe ọ̀rọ̀ ààbò àwọn máa fi security ni àkọ́kọ́ Fúlàní ọ̀rọ̀ ti yé wọn o iṣẹ́ tí màmá rán sí wọn wọ́n ti gbọ́ torí pé kí ni wọn ò déédéé wá fún ara wọn torí constitutional Boko Haram náà jẹ́ nínú ìgbékalẹ̀ wọn ìrìn àjò wọn nípa bọ́n ṣe fẹ́ jẹ gàba lórílẹ̀‐èdè àwọn orílẹ̀‐èdè àwọn ẹ̀yà tó wà ń bẹ̀ ara irinṣẹ́ wọn leléyìí a ti rí iṣẹ́ tó ń ṣe yálà pé wọ́n lé àwọn èèyàn lóko wọ́n ń pa àwọn èèyàn wọ́n lé wọn kúrò nínú ìlú wọn síta láti lè gba ìlú wọn àti oríṣiríṣi tó máa ṣe fún tó ń ṣe fún nǹkan bẹ́ẹ̀ a ti rí pé kò ń ṣe pé bí àwọn dédé ń rìn bá àbí wọ́n dédé wá kò wá kidnap a ti rí pé institutional creation ni wọ́n create wọn ni bọ̀ kó lè yí wa dáadáa ẹni tó lóun fẹ́ lọ bá ìyẹn olùgbohùngbohùn yẹn tó lóun fẹ́ lọ bá àwọn kan sọ̀rọ̀ kan fi ṣe security gbóhùn ò pàṣẹ fún ìjọba Nàìjíríà o wọ́n fẹ́ kàn ṣe security ni ẹ jẹ́ ká wo nǹkan tí Nàìjíríà gan ní nípa Fúlàní fún ààrẹ tó ń pariwo pé àwọn fẹ́ ṣe security ṣé junior employee tó ń employ ṣé ó fẹ́ ní láti lọ sọ̀rọ̀ fún Nàìjíríà tẹ́ pé Boko Haram tó wà ń bẹ̀ constitutional Boko Haram ni ìyẹn túmọ̀ sí pé Boko Haram yẹn constitution yẹn mi pé nǹkan tó wà nínú ìwé ìlú wọn tó ń pẹ̀lú àwọn Nàìjíríà yẹn àjọṣepapọ̀ wọn ìmọ̀ wọn pẹ̀lú àwọn agbésùnmọ̀mí agbénipa gbogbo àlà ń gbọ́ àwọn èèyàn náà bọ́ta wọn pé àwọn tó wà ní wọn wà ní gọ́fìmẹ̀ntì gbogbo wọn bọ́ta ṣáàrin gbogbo wọn láti pariwo jù gbogbo àti gbọ́ yẹn gbogbo èèyàn ló mọ̀ ọmọ kékeré gan nílùú yẹn pé àwọn tó ń pera wọn níjọba yẹn àwọn ló ń sponsor àwọn tó wà ń ta gan sọ gbogbo ló ń sọ pàápàá jùlọ USA tó jẹ́ lẹ́gbẹ̀ẹ́ sọ pé Boko Haram $600 million gbogbo wọn gbà wọ́n fi ń renew wọn $600 million láti USAID a gbọ́ gbogbo ìlú Senate House wọn lamẹ́ríkà so kò ṣe pé bí àpò ìyọnu tẹ bá ní ìdívídì US ní House Senate wọn ní Amẹ́ríkà náà ti sọ jáde wọ́n kà á síta ni social America máa parọ́ mọ́ra wọn ni wọ́n ní owó tí Boko Haram ń gbà tó ń send fún $600 million so mo sọ pé constitutional terrorist làwọn eléyìí so tẹ̀jáde mọ́ pa ẹ̀ ṣé gbọ́hùngbọ́hùn yìí àti overrated ṣé orí wọn dàrú ni ṣé kò yé wọn ni so Fúlàní wọlé wa ń pariwo fún àwọn ọmọládé nígbà tá a mọ̀ pé àwọn tó ń rán wọn àwọn tẹjọ́ ṣe papọ̀ ni ẹ̀yin ọmọládé ṣe ń gbọ́ ṣó ń yé wa. ẹ wò kọ́tọ́ kọ síbì 800 ex-Boko Haram fighters undergoing deradicalization DHQ olórí ogun wọn ọ̀gá ológun wọn ló wà níbi tán gbé síbì àbí àríbá ẹ̀ ní ọdún yìí 2025 10 February 2025 òun lè rí yìí o lọ́dún yìí ni o wọ́n ní àwọn nínú 800 àwọn Boko Haram
800 wọn mi ò mọ̀ tó ń pè Yorùbá 800 òun lẹ̀ ń rí tọ́ ní àwọn ti yí wọn padà kúrò nínú agbénipa ajínigbé Nàìjíríà yóò lè wo wèrè san kò lè wo aláìsàn gan torí kò lọ hospital Nàìjíríà yóò lè wo corruption kò lè wò sàn Nàìjíríà gan ò lè wo àìsàn àwọn police wọn gan sàn torí wọ́n ṣe ń gba corruption tó ń gbó káàkiri lè wo àìsàn wọn pọ̀ àwọn tó wà nú ẹ̀wọ̀n tó kó sínú ẹ̀wọ̀n wọn ò wọ́n sàn kó yí padà kó má jalè mọ́ o fáwọn tó náà tì sẹ́wọ̀n ṣùgbọ́n àwọn tó ń gbé nípa apani èèyàn wọn náà wọ́n ti wò wọ́n sàn 800 wọn so fẹ́ni tó sọ fún mi pé àwọn fẹ́ lọ bá wọn kan sọ̀rọ̀ pé kó wá di chief ṣùgbọ́n pé ṣáwọn tó fẹ́ bá sọ̀rọ̀ ṣáwọn tó gbélé ṣáwọn pé dáadáa ló ń bá mo kàn fẹ́ kó máa yé wa ni ọba bá gbẹ́dẹ̀ sàn síbẹ̀ ìyẹn lórí channel television lẹ ti ń rí àwọn ló gbé jáde tó ń sọ wọn pé àwọn ti radicalize wọn àwọn ti wẹ̀ wọ́n mọ́ kó nínú iṣẹ́ apààyàn 800 ṣé wọ́n ti wẹ̀ wọ́n mọ́ ṣẹ́yìn náà ń rí mi ò bá láyé tẹ bá fara tá bá wò dáadáa yẹ pé láìsí kò yá àfi bẹ́ẹ̀ gbọ́ nípa àwọn rẹpẹtẹ iṣẹ́ ló débẹ̀ o adúpẹ́ lọ́wọ́ màmá wa ṣùgbọ́n fáwọn tó ń parọ́ fáwọn ọmọládé pé àwọn ń lọ fún security kí lẹ fẹ́ dá àṣàlàyé fún yín pé Gani Adams rí mú gbé síbẹ̀ tó jẹ́ security àmì yóò lè ṣe mú so ẹni wá indigenous security àbí kò yé yín òun ló fẹ́ fi overrated jẹ at the same time ó tún bẹ̀bẹ̀ fún freedom lẹ́yìn tó free tó tún wá freedom fún yín ọ̀pọ̀lọpọ̀ lórí wọn ti dàrú lórí nígbà tẹ́ bá wo lórí ìtàn ẹ wá wò pé the same person ló máa sọ pé òun fẹ́ ṣe passport àbí àwọn ló ń ṣe passport mo fẹ́ kẹ́ máa wo leadership wọn tí wọn ò lè ṣe leadership wọn dájúdájú wọn wá náà tuntun ṣe ìpèsè ìwé ìgbélú fáwọn èèyàn àbọ̀ next one bàbá ẹ bá mú ètò tẹlifíṣàn tó ń gbé àmì yẹn ṣáà káwọn èèyàn lè rí ní tẹlifíṣàn náà ẹ bá wo tẹlifíṣàn yẹn síta àmì yẹn kẹ kú gbọ́ nǹkan tí wọ́n kọ síbẹ̀ àwọn eléyìí ní war against insurgency tẹlifíṣàn lẹ́tì 390 former members of Boko Haram completed rehabilitation program ìbí mi ti eléyìí o wọ́n tún bọ́ tàbí wọ́n ní TVC News wọ́n ní 390 àwọn agbénipa agbésùnmọ̀mí Boko Haram wọ́n ní wọ́n tún ṣe ẹ̀tọ́ ìdánilára fún wọn pé kán yí padà wọ́n wá kó wọn tíṣẹ́ ọmọ ológun àwọn tó ń fẹ́ ṣe security fún lélẹ́yìí o tó náà fẹ́ ṣe security tó ti pín wọn sí gbogbo olùgbọ́lá ní gbogbo bọ́ọ̀sì wọn fi ń kó wọlé nígbà COVID-19 ẹ ṣáàrin tí àárí bọ́ọ̀sì tó ń kó wọn wọlé tán wọṣọ ọmọ army tẹ́ẹ̀ ní gbogbo wọn táwọn wò pé bọ́n ń kó wọn lọ tán wọ bìkan ṣẹ́yìn ní gbogbo wọn ok àwọn àmì tó ń tan ẹni òun lẹ́wọ̀n wájú 390 former members so wọ́n ti integrate wọ́n ti kó wọn papọ̀ sínú ìlú òun làwọn kan fẹ́ ṣe security fún tọ́lọ́ ń bẹ̀bẹ̀ rádaràda tó ń dọ̀bálẹ̀ òṣì ẹ bá mú next page jáde bàbá ẹ jẹ́ ká fura balẹ̀ so tẹ́lẹ̀ rí security irọ́ òfo lórí òfo irọ́ lórí irọ́ nígbà tó yẹ pé ìlú tẹ́ ẹ ní ẹ ń gbé tẹ́ ẹ ń bẹ̀bẹ̀ fún ẹ fẹ́ kọ́ ẹkẹ́ lè máa rìn kẹ́ lè máa yan fadada kọ́ gbẹ́sẹ̀ kó lórí nǹkan yín tó gbẹ́sẹ̀ lé gbogbo àdàdà ẹ wá dúró wọ́n gbẹ́sẹ̀ lórí nǹkan yín ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ ti renovate gbogbo lé pé owó tán dá fún yín owó Japan tẹ́ gbà $70,000 àfi renovate gbogbo renovate gbogbo lé wa nígbà yẹn àfi renovate gbogbo ẹ ti wá padà á tẹ̀ tún ní pé ìjọba Nàìjíríà gbẹ́sẹ̀ lórí nǹkan yín nígbà tẹ̀dẹ̀ máa lọ lílọ sí ayé àtúrí inú ilé yìí náà ewu gan lẹ̀ ń sọ káàkiri ganan ṣé tíjọba bá gbẹ́sẹ̀ lé lórí nǹkan yàn ṣé ẹ máa lè débẹ̀ ṣá ṣé ẹ máa lè débẹ̀ wọ́n ní wọ́n jẹ́ káwọn wọlé so ó show pé how loose ní security wọn ṣe wọlé tó so bó ṣe wọlé tó ẹni tó wà wanted ó ní òun wà wanted ṣé wanted máa gba airport kọjá àbó tún gba Kotonu wọlé ni rádaràda ẹ ti mẹ́ta ń bá wí rádaràda pọ̀ lẹ́nu ẹ tún wọ́n wájú wa ń bẹ̀ Nigeria Army claims over 80,000 repentant Boko Haram terrorists being rehabilitated ṣé ẹ tó rí wọn wọ́n ń kó wọn padà sínú ìlú àwọn Boko Haram lórí tó jókòó yẹn àwọn lè rí yẹn àwọn Boko Haram lè rí tó jókòó yẹn àwọn lọ́wọ́ sọ funfun fún yìí tí wọ́n ń tọ́jú wọn wọ́n ń dára wọn yá làwọn kan wá ń pariwo ń gbé pé bàbá wa Tinubu kó máa gbọ́ o tó bá ṣẹ́gun tẹ́wọ́ ṣe ǹjẹ́ wọ́n ti mẹ́nu bà nǹkan báyìí láìgbà tó ti wọlé ṣó mẹ́nu bà ọdún 2022 lẹ́rìí yìí o ọdún 2022 ṣé wọ́n ti wá disappear gbogbo àwọn tó wà bí wọ́n ti disappear nílùú sí wọn sí mẹ́rin tí ò kọ́ṣẹ́ ogun tí ò ní strategic plan tí ò ń ṣe military
agent tó ń ṣe overrated, òun máa detect, òun máa kọ́ àwọn ọmọ ogun, òun máa ṣe gbá kan, ẹ kó gúgúrú àtẹ̀pà wá, ẹ kọ́ pa wá dáadáa. Nígbà tó yẹ pé ẹni tó ń bẹ̀bẹ̀ fún tó ní kẹ́ gba freedom wa dáadáa yín tẹ̀ ń tanra yín káàkiri, àwọn náà ló integrate àwọn Boko Haram tẹ́ ní ẹ fẹ́ jẹ security fún tálẹ́ wá ń tàn káàkiri. Ṣé àwọn ọmọládé ti ń rí? Ṣá ti ń rí gbogbo wọn bẹ́ẹ̀ yẹn? So a fẹ́ kó yé wọn ní baba next page, so kẹ́ ẹ bá lè rí wọn. So news náà ló gbé o, Metro àwọn ọmọ gbé wá ní àgbárọ àwọn tó kọ síta náà là ń rí. Ẹ wo next one, Naija trend. 5,000 repentant Boko Haram fighters reunited with their families after 6 months of the radicalization program. Àwọn 5,000 Boko Haram àwọn fún lẹ́bùn yìí, ṣùgbọ́n àwọn ọmọ aládé wọ́n tì wọ́n sẹ́wọ̀n. Àwọn ọmọ tí wọ́n ń jà fún orílẹ̀-èdè wọn fún self-determination fún orílẹ̀-èdè wọn, wọ́n gbé wọn tì wọ́n sẹ́wọ̀n. Àwọn tó ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè wọn tó ń lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè torí wọ́n ní freedom of speech láti lè sọ̀rọ̀. Kò ṣe nípa ti Nàìjíríà fún gbogbo òfin àgbáyé ni. Wọ́n ní freedom of expression láti lè sọ ohun tó wọn náà kàn wọn bọ́kàn wọn ṣe rí gẹ́gẹ́gẹ́rẹ́. Láti lè sọ pé ẹni tó ń jẹ gàba lórí àwọn kókó lórí àwọn èèyàn náà ń lé fún criminal, ṣùgbọ́n àwọn tó pa ní apààyàn, àwọn ò ṣe treason ni o, àwọn náà ń rehabilitate yìí. Ẹ má gbàgbé pé àwọn èèyàn wà ní ẹ̀wọ̀n o, wọn ò fi àwọn yẹn lẹ̀ o. Bó ṣe láwọn àmì wọn bó ṣe wá ń fún wọn lẹ́bùn tó tún gbé wọn padà lọ máa fún àwọn ìyàwó wọn. Ẹ rántí fídíò kan tó ṣe wọn tán káwọn ìyàwó wọn wá bó ṣe ń tọ́jú àwọn terrorist lè. So ẹni yìí láì ní overrated fi lọ máa bẹ̀ wọ́n. Ó dàbí kò mẹ́ni tó dà pé kò mọ̀ pé àwọn Fúlàní gan lẹ́nu jù gan lọ rádaràda lọ́dọ̀ àwọn tiẹ̀. Bàbá yín ló wà ń bẹ̀ o, ẹ rí nǹkan ṣe sí. Òun la fi kọ́kọ́ gbé àwọn picture alákọ̀ọ́kọ́ yẹn fi hàn wá. Kí lè rí coordination wọn bó ṣe ń coordinate tó fẹ́ máa tàn wọ́n ládé tó wọ́n máa ṣe lẹ́yìn. Wọn ò ní gbójú sàbọ̀ tó wọ́n máa rán àwọn ẹni bí yìí síta, kọ́ máa ṣojú wọn níta, kọ́ máa da gbogbo ẹ̀rú kọ́rọ̀ máa yéèyàn. Ṣùgbọ́n tá a bá farabalẹ̀ tójú bá farabalẹ̀ àárí mú. Òun náà la fi ń rí gbogbo àwọn àṣírí wọn ní kọ̀ọ̀kan bó ṣe ń hàn sí wa yìí. À ń rí wọn báyìí, àbí kò yé wa? Now, so à ń jẹ́ kí àwọn ọmọládé, à ń jẹ́ kó yé wa ní àwọn kátikàti, kótókótó, ọ̀rọ̀ tí ò ní túmọ̀, àlàyé tí ó yẹ pé kò mórí dúró, kò tiẹ̀ wúni rárá. Òun láàárín àwọn ará bíi tó ń ṣe. À ń ṣèkan náà o, á yàtọ̀, ẹ jẹ́ kó yé wa dáadáa. Torí báwo lẹ ṣe fẹ́ bá àwọn ará bíi fáwọn tó ń wá ẹ jẹ́ ká àjọṣe papọ̀ ní papọ̀. Inú papọ̀ wo lẹ fẹ́ papọ̀? Inú papọ̀ wo? Ṣó ti wá hàn sí, ṣé tó bá yẹ pé òótọ́ ló ń pẹ́ nìkan ṣe pẹ̀lú àwọn ìjọba wèrè wọn? Ṣé kò yẹ kí wọ́n máa ṣe papọ̀ ni? Ṣé bẹ́ẹ̀ máa rí picture gbogbo oníkálukú pẹ̀lú àwọn ìjọba? Ṣé báwọn wo lè ń rí pẹ̀lú àwọn government? Àwọn wo lè ń rí? Ṣé báwọn náà lè ń rí pẹ̀lú government? Àwọn náà lè rí ṣe papọ̀ pẹ̀lú wọn. So kò ń ṣe ọ̀rọ̀ tó yẹ pé èèyàn máa fagídí sọ ohun tó jẹ́ òótọ́ àárín. Yọ̀rọ̀ Ọlọ́run ló máa jáde báyìí. Á dẹ̀ yí ẹni tó yé. Gbogbo àwọn tá a fi hàn wáyé ẹ lọ tún wò dáadáa. Kẹ wá fi gbogbo àwọn àsìkò táwọn kan ṣẹlẹ̀ kẹ fi wò, torí wọ́n lè máa gbé kan àsìkò báyìí nǹkan báyìí ló ṣe irọ́ ń gbà ní. Àwọn tó ní connection lè ń rí wájú yìí. Bẹ́ẹ̀ ni àwọn atọ́nijẹ òun lè ń rí wájú wa yìí. So à ń jẹ́ kí ọmọládé kó lè yọ ọmọládé kẹ́ni kankan tàn wá. Wọ́n lọ lé ni o, wọ́n bẹ̀bẹ̀ ni o, àwọn èèyàn ti gbà wọ́n ni o, wọ́n yọ bọ́rọ̀ wọlé ni o, rádaràdá ni o. Wọ́n tún fẹ́ wá bọ́n ṣe fẹ́ kó àwọn èèyàn wọn sábẹ́. Ó tún ṣe fẹ́ máa fi wọ́n kán tún wá dìbò, wọ́n tún sáyìn láì fún wọn. Ẹ mọ̀ kí màmá sọ fún wa pé lẹ́yìn ìgbà tí examination ti tán 2014, ìwọ tó bá lọ ń dìbò òun renew contract ẹni pẹ̀lú wọn. So wọ́n tún wá ẹni tó bá renew contract wọn kó má bàa dé kó lọ pẹ́ sẹ́yìn káwọn èèyàn afúnra náà fi ń ṣe síwájú. Wọ́n wá ń dà yín síwájú pé ó tún wọlé. Ṣé tán bá ń wá nílùú tó lè dédé wọ̀lú? Ṣé junior employee yìí lẹ́nu bẹ́ẹ̀ wá sọ fún àwọn government pé kán má lè mú, pé kán má mú, kẹ́ bá lè mọ̀ pé irọ́ wọn kò lóòótọ́ kankan nù. Ìyẹn lọ bẹ́ẹ̀. A fẹ́ sọ̀rọ̀ lórí passport táwọn arábí ń pariwo káàkiri. Oríṣiríṣi ọ̀rọ̀ láti gbọ́ lórí passport yìí, oríṣiríṣi àlàyé láti gbọ́ lórí passport yìí. Àwa ṣèwádìí tí wà ní ti pẹ́, ṣùgbọ́n à ń lóde rádaràda wọn là ń lóde. Ó yẹ ká ṣàlàyé yìí fún wọn dáadáa. Ohun tí ìwé ìgbélùú ohun tó jẹ́ ohun tó túmọ̀ sí, àlàyé tó nítumọ̀ nípa ẹ̀. Tó ní gbogbo ìlú pápátá náà ló ní ìlú tó bá ti jẹ́ orílẹ̀-èdè ló ní ìwé ìgbélùú.
ìyẹn passport bí ayálà ó fẹ́ fi rìn ní àbí ìdánimọ̀ àbí kò yé wa. ṣùgbọ́n ọ̀nà wo, ìgbékalẹ̀ wo, àwọn ìgbìmọ̀ wo ló mójútó ìwé ìgbélùú? pàápàá jùlọ kí ni ìwé ìgbélùú jẹ́? ìwé ìgbélùú jẹ́ ìwé tí ìdánimọ̀ àti ìwé ìgbélùú jẹ́ pé gbogbo orílẹ̀-èdè pátápátá ló máa dá ìwé ìgbélùú yìí mọ̀, torí gbogbo náà ló ń lò ó, yálà bí wọ́n fẹ́ fi rìnrìn àjò àbí kò yá láti wọ̀lú kan sí ìlú kan láti fi dá ẹni mọ̀. So definitely tó bá jẹ́ pé nǹkan tó máa fi dá ẹ mọ̀ nílùú tó bá dé ni, definitely ìlú yẹn gbọ́dọ̀ mọ̀ nípa ìwé ìgbélùú yẹn. ìwé ìgbélùú yẹn gbọ́dọ̀ tẹ̀lé òfin tí ìlú tẹ́ lọ kí yẹn, òun náà máa ní òfin àgbáyé tó gbọ́dọ̀ dì í nínú ìwé ìgbélùú yìí. oríṣiríṣi nǹkan la lè tọ́ka sí nínú ìwé ìgbélùú yìí. láyé tá wà ń sìn, biometric, ìyẹn technology tó máa ní gbogbo information pátápátá làwọn kan tí ń ṣe. ìwọ tó bá ní international passport kò wò wá rí biometric passport ti ṣe oríṣiríṣi. èmi wọn tó ti ń tẹ̀ka mẹ́wàá fẹ́ dìbò ẹ fẹ́ tẹ̀ka. àwọn tó ń sọ pé àwọn gba diplomatic passport, àwọn gba official passport, àwọn gba kíníkan passport, ẹ má yẹ ká dààmú o, ẹ má yẹ kẹ́ni kankan da orí ẹnì kankan rú. bàbá ẹ bá wa gbé first script yẹn síbẹ̀. so a ṣe àwọn ìwádìí kan ká fi yé àwọn ọmọládé, kò ń ṣe fún àwọn ará bíi tẹ́ pé orí wọn ti dàrú o, fáwọn agan fúnra wa, fún ọjọ́ ọ̀la wa, fún ìwé ìgbélùú wa kó lè yé wa àbí kò yé wa. ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé passport dání tí kò yé, ẹlòmíì kọ̀ rò bí i pé kán fi dánimọ̀ ni, ṣùgbọ́n oríṣiríṣi nǹkan ló wà ní passport. màmá ti ṣàlàyé fún wa ohun tó ń yà sínú ẹ̀, ohun tó ń kọ sínú ẹ̀, ó nítumọ̀ àbí kò yé, dánimọ̀ yẹn nítumọ̀. bó o bá lọ sí àwọn airport kankan tó bá fẹ́ wọlé, biometric system náà ń lò, wọ́n máa kọ̀ tí sínú àwọn ibì kan tó máa fi wò wò. mi ò mọ bọ́n ṣe wá mọ̀ ìka tí yín, because ìka yín kò ṣe pé bí ẹ ti ní ọ̀rọ̀ pẹ̀lú àwọn embassy kankan tá ní pé àwọn báyìí ló ń bọ̀ lọ́nà ìròyìn òtẹ́ fẹ́ wọlé. ṣé wá kò dédé jẹ́ kẹ́ wọlé ni? ẹ kò gbé passport kan débẹ̀ tí wọ́n mọ̀, ẹ kò débẹ̀ ní mo tẹ̀ka mẹ́wàá sórí ẹ̀, ó yẹ jẹ́ kí n wọlé. fingerprint, ìyìn àdéhùn yẹn ti wà láàrin àwọn diplomatic houses, àwọn embassy kankan lórílẹ̀-èdè kankan. olódò àpẹtẹ bá dé àwọn ìlú kankan ẹ rí embassy oríṣiríṣi ìlú ní àwọn ìlú kankan. àwọn yẹn ẹ ti fi tàn wọ́n lọ káàkiri àbí kò yé? torí tó bá máa wọ̀lú wọn, wọ́n á ti dáni lójú pé wọ́n ti yẹ̀ wò níbi tó ti ń bọ̀. tó bá dẹ̀ máa dé wájú ìlú wọn, embassy wọn lọ, tó bá dé airport wọn, wọ́n á tún ṣe scanning láti mọ̀ pé kò ń ṣe ọ̀daràn, kò ń ṣe ẹni tó ń kó nǹkan burúkú wọlé àbí nǹkan bẹ́ẹ̀ yẹn. security, wọ́n á fi check ẹ̀ wò. fún ààbò ìlú ó wà very very important fún security. bàbá bá gbé first page, developing a new country passport síbẹ̀, number 1 yẹn, àwọn screenshot yẹn ẹ ṣe. so àkọ́kọ́, kí la kọ́kọ́ máa ṣe tí wọ́n bá fẹ́ ṣe ìwé ìgbélùú? kí làwọn ọ̀nà, kí ni process bàbá lóde yan? kí làwọn process tí yàn máa kọ́kọ́ ṣe? ṣé ẹ ti rí bàbá? àbọ̀ ẹ ṣe rí àwọn tó gbé passport yẹn, àwọn lè rí iwájú wa bàbá. screenshot ẹ bá wọ nípa picture, ẹ bá mi gbé kíní yẹn gan síbẹ̀, kíní yẹn gan ni mo need. àwọn document tí mo send sí screenshot yẹn mi ò ní ìdílé. ṣé gan ẹ rí àwọn passport tó tò síbẹ̀ rádaràda wọn, ẹ rí wọn, a bá ṣàlàyé ẹ̀ tó ń pa ẹ̀ sọ rubbish. ẹ jẹ́ ká ṣàlàyé ohun tí passport yìí, ohun tí yàn fi ń gbé passport. ẹ bá gbé screenshot developing a new, ẹ gbélé kúrò, a ní ìdílé. ẹ bá mi gbé screenshot yìí, àwọn nǹkan tí mo send sí yẹn, àwọn document yẹn, ẹ ṣe. so ká lè ní ìmọ̀ fún àwọn ọmọládé, yálà bá ṣe fẹ́, àti màmá ti jẹ́ kó yé wa, wọ́n ti kọ́kọ́ sọ̀rọ̀ nípa passport fún wa, ohun tó ń wà nínú ẹ̀, ohun tó nítumọ̀ sí, yálà àwòrán inú ẹ̀ àbí àwọn nǹkan tán kọ síbẹ̀, ó máa ní ìtumọ̀ pẹ̀lú orílẹ̀-èdè tí ẹ gbà, torí náà máa fi mọ̀ pé ẹ mọ ohun tí passport dúró lé lórí, ó dẹ̀ nítumọ̀. àti wípé data, information oníkálùkù tó fẹ́ gbà ẹ ti ní lọ́wọ́ already,
kó tó di pé ẹ̀bẹ̀ sí register wọn sórí passport. So fẹ́ni tó ń pè wọlé tó ní pé ẹjọ́ mo fẹ́ pè fáwọn ọmọ mi, mo fẹ́ pè fáwọn kíníkan ó yẹ kán ti ní information ẹ lọ́wọ́ already. Data hub, ó yẹ kán ti accumulate a lot of data lórí information ní kálukú kán tó wá máa officially máa so ló sì wá lọ débẹ̀ sí wá gbé picture síbẹ̀ wá ló ti di passport. Báwo lẹ ṣe ro gan-an kò yé mi. Oh God Almighty. Anyway, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ bá mi wo wájú wa yìí. Wọ́n ní ẹ jẹ́ ká kà lédè Gẹ̀ẹ́sì àwa ṣàlàyé ẹ̀ sódà kó lè yé gbogbo wa. Developing a new country's passport is not a matter of legality in the sense of creating a new passport, but rather a complex process involving establishing a new nation and its citizenship laws. Ẹ jẹ́ ká dúró bẹ́ẹ̀ náà. Wọ́n ní láti ṣe ìwé ìgbélú fún orílẹ̀-èdè kankan kò ní ṣe pẹ̀lú bí wá pé ó wà lẹ́gà àbí ó tẹ̀lé òfin nìkan kọ́ ló wà nídìí ẹ̀. Àmọ́ iṣẹ́ ẹ̀ ó ní agbára láti ṣe passport. Ó ní àwọn ọ̀nà kélégbèkélé báwo náà ṣe sọ Yorùbá yẹn tó máa tẹ̀lé process ní gbèkélé tó máa tẹ̀lé kó tó di pé ó ṣe ṣó yé wa. Kò ṣe pé bí a pé èmi ni consulate ibìkan rádaràda. So ó máa ní àwọn complex process tó máa tẹ̀lé láti gbé pé wọ́n ṣe passport orílẹ̀-èdè. Àti wípé ó tún máa ti ṣe òfin ìyẹn citizenship law. So òfin kọ́kọ́ máa ṣáájú because òfin yẹn náà ló máa de passport yẹn. Ṣé kò yé wa? Ó rí ṣe passport láì lófin torí àwọn èèyàn máa rúfin àgbà tó sófin. Ẹni bí akọ̀fin passport ṣe kó tó wù ní. So láti ṣe passport òfin ó gbọ́dọ̀ tó kọ́kọ́ establish citizenship law ìyẹn òfin tí gbogbo àwọn èèyàn máa tẹ̀lé inú bẹ̀ lọ́dọ̀ pé nínú òfin yìí o báyìí la ṣe ìwé ìgbélú wa o báyìí la ṣe máa ṣe o báyìí la ṣe ìwé ìgbélú yẹn passport yẹn á wà nínú òfin ìlú yẹn. Ṣé kò yé wa? Gbogbo bí tẹ bá wà tẹ bá ní passport ṣé passport yẹn ò wà nínú òfin ni? Ó máa wà nínú ìwé òfin ìlú yẹn. Ìwọ máa fi passport yẹn ṣe báyìí o ò gbọ́dọ̀ ṣe báyìí ní passport yẹn èèyàn báyìí ló máa jẹ́ migrant èèyàn báyìí ló lè gbàwé ìgbélú èèyàn báyìí ló lè fún ní citizenship ló lè fún ní ìwé ìgbélú tó bá ti gbé ọdún 3 ọdún 5 ẹ ṣáà mọ̀ ó máa tẹ̀lé òfin ìlú yẹn. Common sense ni. Ó ga o. Ó tẹ̀síwájú. It requires the establishment of a sovereign state with the legal authority to issue passports, which is a separate issue from the legality of the passport itself. Ó ní àkọ́kọ́ ohun tó máa gbà láti ṣe láti pé ó fẹ́ dá ìwé ìgbélú sílẹ̀ ó gbọ́dọ̀ kọ́kọ́ ní sovereign state. Èyí tá ti ṣe tá mọ̀ sí declaration tó ti di orílẹ̀-èdè tó ti tá ti proclaim tá ti reclaim tá ti declare ṣe dáwọn process tó máa tẹ̀lé ó gbọ́dọ̀ kọ́kọ́ declare ara ẹ ó gbọ́dọ̀ di orílẹ̀-èdè sovereign state pé kò sẹ́ni tó wo ti sovereign ara ẹ. Ṣé kò yé wa? So fáwọn tó ń gbọ́ pé ààrẹ passport wa a gbọ́dọ̀ make sure pé everything yìí dúró ṣùgbọ́n màmá ti fi yé wa síwájú pé gbogbo ló wà létò ṣùgbọ́n a gbọ́dọ̀ follow protocol. Àbí kò yé wa wọ́n ti gbà tí màmá ní pé ká mú àìdí ẹ̀ passport bá ṣe fẹ́ kó ṣe rí gbogbo ẹ̀ náà ti fi lé oúnjẹ yé wa but wọ́n fẹ́ ká máa mọ̀ wọ́n fi ń kọ́ wa sílẹ̀ ni. So tásìkò yẹn bá dé á lè yé wa kò ní jẹ́ pé òjijì ló dédé pé àbí kò yé wa láti ní pé èèyàn ní ọwọ́ agbára òfin láti ṣe ìwé ìgbélú. Ó yàtọ̀ sí pé bí a pé passport yẹn wà lẹ́gà àbí kò wà lẹ́gà bí a lẹ́gà ni o bí a láti aláṣẹ alófin láti ṣe ìyẹn ò mátà. Ṣùgbọ́n àwọn ìstẹ́ẹ̀pù yìí ló gbọ́dọ̀ ṣe pé o fẹ́ ṣe passport international passport process. Ó wá tẹ̀síwájú. Here is a breakdown of the factors involved. Èyí ni àwọn àlàyé ọ̀nà tí ó máa tàn láti ṣe ìwé ìgbélú. Àkọ́kọ́, establishing a sovereign state, statehood. Àkọ́kọ́ o gbọ́dọ̀ ṣe kí ni kọ́kọ́ declare pé orílẹ̀-èdè bó ti jẹ́ orílẹ̀-èdè ìlú Democratic Republic of Yorùbá ó ti di orílẹ̀-èdè kò yé wa. Okay. Ó tẹ̀síwájú statehood. The primary requirement is recognition as a sovereign state by other nations and international bodies like the United Nations.
again. The primary requirement is recognition as a sovereign state by other nations and international bodies like the United Nations. Ṣó yé wa? Ṣó ti yé wa? Wọ́n sọ fún wa sí pé ohun àkọ́kọ́ primary requirement, ohun àkọ́kọ́ tó máa ṣàkọ́kọ́ gbọ́dọ̀ kọ́kọ́ ní orílẹ̀-èdè. Tó jẹ́ pé àwọn orílẹ̀-èdè kankan dẹ̀ máa dá ẹ mọ̀ recognition náà tàbí pé recognize tí màmá ṣe tá a gbé tá a lọ káàkiri tá a ń lọ recognition ó yé wa okay. Àti wípé àwọn ìgbìmọ̀ àgbáyé káàkiri bíi ti United Nations wọ́n gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀, wọ́n gbọ́dọ̀ fọwọ́ sí ṣe ti ń gbọ́ òun náà kọ́lẹ̀ síbi o àwakọ̀wakọ̀ o kó má di pé àwọn èèyàn ní àwọn ò mọ bó ṣe ń ṣe research àbí kò yé wọn ńlá bá yín ṣe sílẹ̀ kó lè yí àwọn ọmọ dáadáa. Ìyẹn dúró lábẹ́ ló tún lọ síwájú. Territory and population, agbègbè àti àwọn èèyàn tó ń gbé orílẹ̀-èdè agbègbè yẹn. A defined territory and a population adhering to the new state's laws are necessary. Orílẹ̀-èdè tí ẹ kó máa nítumọ̀ wọ́n ti ṣe àlàyé ṣé mo pé gbogbo tá à ń ṣe àlàyé orílẹ̀-èdè wa a ti ṣe lóríṣiríṣi ọ̀nà ẹ̀gbẹ́ àti ṣe bọ̀. Àti àwọn ẹ̀yà tó ń wà nínú ẹ̀ population wa tó jẹ́ àwọn ọmọ Democratic Republic, àwọn ọmọ indigenous Yorùbá people àbí kò yé wa tó dẹ̀ máa fọwọ́ sófin orílẹ̀-èdè yẹn tó máa fọwọ́ sófin orílẹ̀-èdè yẹn ara nǹkan tó máa ṣe kó tó di pé wọ́n fẹ́ máa gbégbèsè ìwé ìgbélùú ó dẹ̀ ṣe pàtàkì very necessary. Ó tẹ̀síwájú government ìyẹn adarí àwọn máa ń pè ìjọba but government ni wọ́n tó tún máa ní government. Ó tẹ̀síwájú a functioning government capable of exercising control over the territory and population is essential. Adarí orílẹ̀-èdè ìyẹn government a mọ̀ sí government táwọn kan pè ní ìjọba kò sí nǹkan tó ń jẹ́ ìjọba kò sọ́ba o bàtà àwọn tó ń pè bẹ́ẹ̀ kó lè yí àwọn èèyàn la fi ń ṣàlàyé bẹ́ẹ̀. Ó máa ní adarí orílẹ̀-èdè tó máa ṣiṣẹ́ ṣe bàbá sọ fún wa pé parallel government àmọ́ jẹ́ kó yé wa pé parallel government là ń ṣe lọ́wọ́ yìí àbí kò yé wa so ó wà active ó ṣiṣẹ́ lọ́wọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ ló wá mo ṣe yá bó ṣe ìwọ fẹ́ kó máa pò lọ sókè kó máa ìyẹn ò kàn wá o ohun tó ń sọ fún wa wọn ò sọ bó ṣe máa ṣe bọ̀ tó ṣàmọ̀ pé òun ràn ní government ẹ ṣó ti yé wa nísìn òun la kọ́kọ́ fi kí bàbá wa ọmọ Bọ́lájí ọmọkọ̀rẹ́ wọn kò ṣẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ tí kò yé wọn ohun tí pè yẹn dúró fún ní orílẹ̀-èdè wa lọ́wọ́ yìí tí wọ́n ń takò. So tó dẹ̀ máa ní àṣẹ lórí agbègbè ibi tó wà so fẹ́yìn tẹ́ rí wa ní ibì kan wọ́n lọ já radio station ni wọ́n lọ síbì kan ni wọ́n lọ secretariat ni ẹ̀tọ́ wa territory wa lè rí yẹn tẹ́lẹ̀ ló ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀ pa lọ sọ fún wọn straight lọ síbẹ̀ ni a gbọ́dọ̀ fojú àwa hàn fún wọn pa wà la ní orílẹ̀-èdè wa àti gbogbo ohun ní tó wà lórí ẹ̀ yálà secretariat ni o yálà ibi tẹ́ bá ń pera engine o ṣẹ̀yìn lẹ́ni torí contract Nàìjíríà lẹ́wà ẹ̀dẹ̀ ti expire ṣó yé wa. Àti àwọn tó ń gbé bẹ̀ àwọn ẹ̀yà IYP wọ́n wà very very important láti jọ ṣe ìjọba yìí ara àwọn tó máa tẹ̀lé láti ní government baba next page tó máa tẹ̀lé láti lè fi sọ pé à ń fẹ́ máa ṣe ìwé ìgbélùú àbí à ń fẹ́ máa dìwé ìgbélùú dání àbí wọ́n ń dámọ̀ràn ìwé ìgbélùú àwọn nǹkan tó máa tẹ̀lé lélẹ́yìí sovereign state orílẹ̀-èdè territory population agbègbè àtàwọn èèyàn tó ń gbé bẹ̀ government ìṣe adarí ìjọba àbí government àwọn nǹkan bẹ́ẹ̀ gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ so mo fẹ́ kẹ́ máa fẹ̀rọ̀ ẹ máa wá àwọn tó ń ta passport àwọn tó ń ta £10 tó ń ta £10 tó ń torí ṣe ara àdá mo fẹ́ kẹ́ máa understand difference wà gbọ́dọ̀ jàlàyé pé àyàtọ̀ sí àwọn sọ pé ọpọlọ àwọn kan tí ó ti dúkù ó ti torí bodò ó ti sọmọ sọ́ọ̀tì kò sí nílé ó ti sọnù. Next page bàbá ẹ ṣé gan. So mo bí àlàyé yìí yé wa ẹjọ́ tó bá yé wa ẹjọ́ bá tẹ yes ẹ ṣé gan àrí bẹ́ẹ̀ ni ẹ bá tẹ yes ẹ ṣé gan àti gbọmọ ilẹ̀ kan sí ẹ tún yẹ ká tó tẹ̀síwájú wọ́n tẹ̀síwájú ní international recognition ìyẹn túmọ̀ sí pé
àwọn tó wà ní ìta àwọn orílẹ̀-èdè káàkiri àbáwọn ìgbìmọ̀ káàkiri wọ́n gbọ́dọ̀ recognize ẹ̀ ṣe ń gbọ́ international recognition kò tó pé kí wọ́n jókòó sí yàrá kan ní Amẹ́ríkà pé nípa ní passport embassy kan sí bá dáadáa o international recognition. Àṣà wa dára, àṣà wa rẹwà, ẹ jẹ́ ká káwọn ọmọ wa láṣà wa. Àṣà wa dára, àṣà wa rẹwà, ẹ jẹ́ ká káwọn ọmọ wa láṣà wa. Àṣà wa dára, àṣà wa rẹwà, ẹ jẹ́ ká káwọn ọmọ wa láṣà wa. Àṣà wa dára, àṣà wa rẹwà, ẹ jẹ́ ká káwọn ọmọ wa láṣà wa. Òrìṣà tẹ́nìyàn bá ń bọ̀ tí kò bá fi hàn ọmọdé, ó dájú pé òrìṣà yẹn kò ní pẹ́ rárá. Ọ̀làjú ló dé ló mú gbogbo dorí kodò, ẹ jẹ́ ká káwọn ọmọ wa láṣà wa. Òrìṣà tẹ́nìyàn bá ń bọ̀ ará tí kò bá fi hàn ọmọdé ó dájú pé òrìṣà yẹn kò ní pẹ́ rárá. Ọ̀làjú ló dé ló mú ohun gbogbo dorí kodò, ẹ jẹ́ ká káwọn ọmọ wa àní láṣà wa. Àṣà wa dára, àṣà wa rẹwà, ẹ jẹ́ ká káwọn ọmọ wa láṣà wa. Àṣà wa dára, àṣà wa rẹwà, ẹ jẹ́ ká káwọn ọmọ wa láṣà wa. Èdè wa dùn láti sọ, bẹ́ẹ̀ ló rọrùn láti gbọ́. Ká ṣètọ́jú àlejò ńkọ́, lára àṣà wa tó dára ni. Ìdọ̀bálẹ̀ ní tọkùnrin wa, ìkúnlẹ̀ ní tóbìnrin, ẹ jẹ́ ká káwọn ọmọ wa láṣà wa. Èdè wa dùn láti sọ, bẹ́ẹ̀ ló rọrùn láti gbọ́. Ká ṣètọ́jú àlejò ńkọ́, lára àṣà wa tó dára ni. Ìdọ̀bálẹ̀ ní tọkùnrin wa, ìkúnlẹ̀ ní tóbìnrin, ẹ jẹ́ ká káwọn ọmọ wa láṣà wa. Àṣà wa dára, ó dára, àṣà wa rẹwà, ó rẹwà gẹ́gẹ́, ẹ jẹ́ ká káwọn ọmọ wa, ẹ jẹ́ ká kọ́ ọmọ wa láṣà wa. Ká má fèdè lédè pàdé wa rẹ àṣà wa rẹwà, ẹ jẹ́ ká káwọn ọmọ wa, ẹ jẹ́ káwọn ọmọ wa láṣà wa. Bẹ́ẹ̀ ni àṣà wa dára, àṣà wa rẹwà. Ẹ má bínú, ẹ káàbọ̀ padà sórí ètò. Ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìwé ìgbèlò tí à ń fi àlàyé iye dára wa. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan. Ìlọsíwájú lórí ìwé ìgbèlò tá à ń sọ̀rọ̀ nípa international recognition. Ó ń jẹ́ kó yé wa pé recognition from other states is crucial for the new country to engage in international relations and have its passport recognized. Ó ń jẹ́ kó yé wa pé ìwọ tó bá máa ṣèwé ìgbèlò àkọ́kọ́ àti nǹkan tó tún máa ṣe pẹ̀lú àwọn tó ti sọ síwájú, wọ́n gbọ́dọ̀ dá ẹ mọ̀ orílẹ̀-èdè nìyẹn. Àwọn agbègbè àwọn orílẹ̀-èdè tó wà lágbègbè ibi tó bá wà, wọ́n gbọ́dọ̀ dá ẹ mọ̀ náà. Èyí tá à ń fi hàn káàkiri fáwọn èèyàn orí o ti di orílẹ̀-èdè ẹ ti di country. Àjọṣepapọ̀ dẹ̀ máa wà lórí international relations láwọn
àwọn orílẹ̀-èdè tó tún wà láwọn ìlú káàkiri ní international yálà lókè ọya lókè òkun gbogbo bẹ̀ ó gbọ́dọ̀ jọ ní international relation pẹ̀lú wọn àjọṣe papọ̀ òun la sọ pé wọ́n gbọ́dọ̀ recognize passport yẹ bí i entry visa tó bá máa fún visa sórí passport wọn fẹ́ travel tó bá máa wọ plane gbogbo nǹkan bẹ́ẹ̀ ṣó yẹ aṣáà lo passport so báwo ló ti fẹ́ dédé gbé kan débi kan tí wọ́n dẹ́ mọ̀ tó wò ní relation pẹ̀lú country tó ń lọ akọ̀dédé nípa ọmọ bíi méjì mẹ́ta àwọn yẹn kọ́nà bó ṣe ń ṣe nǹkan kan nìyẹn dáadáa ní gbogbo yẹn àbọ̀ ńbẹ̀ so o gbọ́dọ̀ engage o gbọ́dọ̀ ní àjọṣe papọ̀ o gbọ́dọ̀ ní engagement international relations kán lè fi lè dá ìwé ìgbélú yẹn kán lè dá mọ̀ tó lè ní recognize ìwé ìgbélú tó gbé dání so kò kí n ṣe just pé ẹnìkan lè print yẹ ṣe ní nǹkan tó gbọ́dọ̀ máa follow so tó máa ní on scam tó bá ń pa on scam kò ní yàwó èèyàn so èyí náà máa rí scam ń sìn tẹ́ bá ti ń wò scam á máa yé gbogbo wa. Number 2 ó tẹ̀síwájú developing citizenship laws ìgbékalẹ̀ òfin àwọn ọmọ ìgbélú àwọn ọmọ onílùú òfin gbọ́dọ̀ wà ìgbékalẹ̀ òfin fáwọn ọmọ onílùú yẹn ó gbọ́dọ̀ wà kó tó dé pé ó fẹ́ máa ṣètò passport ṣe ń gbọ́. Citizenship acquisition. The new country must define how its citizen will be identified and acquire citizenship, e.g., birth rights, naturalization, etc. Yeah, naturalization. So nǹkan tó ń túmọ̀ fún àǹsì ni pé orílẹ̀-èdè tó fẹ́ ṣe passport yìí ó gbọ́dọ̀ ṣe àlàyé ohun tí wọ́n fẹ́ fi máa dá àwọn èèyàn bẹ̀ mọ̀ láti lè ní pé wọ́n fẹ́ gba ìwé ìgbélú ṣe rálàyé so ìwé ìgbélú tó fẹ́ ṣe ń sìn òkò èdè ṣe lásán wàá dá àwọn èèyàn ẹ mọ̀ wàá ti ní information nípa wọn wàá ti ní data nípa wọn kò ṣe pé wọ́n á kàn lè máa pè lórí fóònù ẹ jọ̀ọ́ o a fẹ́ gba passport ni ẹni tó mọ̀ anybody lè pè ìdánwò lè pè anybody lè pè fraud lè pè àbí kò yé wa ṣé àwọn yẹn ní security wọ́n ṣẹ̀dẹ̀ mọ̀ nípa security orílẹ̀-èdè gan ni wọ́n mọ̀ láì jẹ́ nípa security wọ́n understand nǹkan tí security jọ́kọ̀ bí i security kò jẹ́ pé kán lọ máa jà fúlàní nìkan náà understand wọ́n máa ní food security finance owó security ìlú máa wà agbègbè máa wà so security oríṣiríṣi passport orílẹ̀-èdè kan security ni anybody lè gba passport kó dáná sílùú ẹ̀ so o gbọ́dọ̀ ní security ètò ààbò tó yege ló gbọ́dọ̀ wà lórí ìwé ìgbélú because anybody ó lè impersonate ó lè gbé passport ó ní passport fraud ṣẹ́mu àwọn lè ní fraud analysis ní ṣé wọ́n ní analysis of statistics analysis of fraud ẹ má yẹ ká lọ sórí gbogbo bẹ̀yẹn àwọn lè ti orí wọn ti dàrú kò yé wọn. so àwọn orílẹ̀-èdè yẹn gbọ́dọ̀ ṣe àṣẹ àdánimọ̀ kó tó di pé wọ́n ṣe ìwé ìgbélú fún àwọn tó fẹ́ gbà yálà bí wọ́n ṣe bímọ birth right tó bá yẹ pé ọmọ nílùú ọmọ ìbílẹ̀ ṣe mọ̀ pé wọ́n máa ṣọ̀tọ̀ fún wọn so kò ṣe pé bí passport àwọn ọmọ nílùú ọmọ lè ń dìdàmú ni ìwọ tó wá ń gbèlú yẹn máa dìdàmú ṣe rí pé ìyàtọ̀ máa wà so gbọ́dọ̀ ṣe gbogbo ìyàtọ̀ yẹn àlàyé yìí gbọ́dọ̀ yé àwọn yẹn dáadáa ètò yìí gbọ́dọ̀ wà ńlẹ̀ passport fún àwọn tó ń ṣe ọmọ nílùú àwọn tó bá gba visa wà oríṣiríṣi ṣé bẹ́ẹ̀ ó ìpele ló lọ bẹ́ẹ̀ yẹn so citizenship máa wà kò ń ṣe ní ìpòdì akọ̀dédé wà ní lọ́tẹ̀ka báwo lè jẹ́ kí lórúkọ ẹ Àdàmú Adébísí àdárúkọ yára ọlọ́ṣẹ́ passport kò ń ṣe bẹ́ẹ̀ o máa mọ citizenship o máa mọ citizen o dẹ̀ máa mọ indigene tó yẹ yín sìn citizen àwọn tó ń gbé gbogbo bẹ̀ indigenous àwọn tó yẹ pé ọmọ nílùú ọmọ ìbílẹ̀ ìyàtọ̀ máa wà so kò ní láti ṣe diplomatic passport kìnìkan passport èyí passport dáadáa ìyẹn tó dual citizenship the new country needs to decide whether to allow dual citizenship with other countries ìyẹn tí wọ́n ṣe pé ọmọ nílùú ọmọ ìgbélú ó ní orílẹ̀-èdè yẹn gbọ́dọ̀ nípe mọ̀ ó gbọ́dọ̀ ní àjọyé bóyá máa gba àwọn ìlú kan láyè láti gba ìwé ìgbélú wọn bóyá máa gba ìwé ọmọ bíbí orílẹ̀-èdè wọn òun náà mo ṣàlàyé ẹ̀kọ́ ẹ̀ so ẹnì kankan òde wá gba kóun máa gba indigenous passport or citizenship passport kò ń ṣe ní how random dual citizenship ìyá mi pé àwọn ọmọ ìbílẹ̀ ẹ̀bẹ̀ gangan so ètò máa wà wọ́n máa láti ro gbìmọ̀ ìpinnu pé
ṣé ká fún àwọn èèyàn ní ọmọ onílùú passport ọmọ onílùú ni àbí bákan ṣe máa mọ nǹkan bẹ́ẹ̀ wọ́n máa ṣe gbogbo plan yẹn sílẹ̀ kò yé yín ìyẹn tó bẹ̀. Passport insurance. Once citizenship is established, the country can develop its own passports, insurance process and requirements. So tó bá ti wá ti ṣe gbogbo ohun tá a ṣe pé wọ́n ti dá àwọn citizen àti citizenship àti dual citizen tó ti dá wọn mọ̀, then orílẹ̀-èdè yẹn lè wá máa ṣètò bọ́n ṣe máa ṣe ìwé ìgbélùú, bọ́n ṣe máa issue ẹ̀, process tó máa fi ṣe ọ̀nà tó máa gbà ṣe, àná ohun tó gbà requirements, ohun tó máa láti ṣe láìṣe wàá máa wọlé lábẹ́bẹ́. So gbọ́dọ̀ kọ́kọ́ tà àwọn nǹkan tá a sọ yìí kó tó di pé ó débi passport wa rárá tó ti yé wa. Ìkẹta, passport production and security. Àwọn kẹwọn sọ nípa security lẹ́kọ̀ọ́ yẹn àwọn tó yé. Security features. Passports must incorporate robust security features to prevent counterfeiting. Nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn náà nìyẹn. Wọ́n gbọ́dọ̀ ṣe ètò ààbò gidigidi ní passport yẹn kó má bàa háàkì ẹ ṣáàgbọ́ hush puppy tó háàkì owó COVID-19 báwo ló ṣe háàkì ẹ ṣáàgbọ́ tó tún háàkì owó Donald Trump ọmọ tó lọ gbé lọ́nà ọmọ Nàìjíríà tó háàkì owó Donald Trump ẹ ṣáàrí sọ pé ètò tó ṣe gbé wọn pápápá wà wọn máa kéde lọ because ara àwọn tó máa bá àwọn irú àwọn tó máa ń sọ pé wọ́n ní kí ló máa ń pa àwọn the 7 eyes 5 eyes àwọn tó máa ń ṣe meeting àwọn òkè ọ̀yà wọ́n ní bọ́n ṣe máa ń kọ́ àwọn country papọ̀ lórí security lórí ààbò lórí àwọn tó fẹ́ wá sílùú wọn. Ìgbà kan àwọn England wọ́n máa lọ sí America tó yẹ pé wọn kì í gba visa gbà kan pàtó yá ni wọ́n yí padà pé kán bẹ̀rẹ̀ sí máa gba visa ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ máa ń change àwọn nǹkan bẹ́ẹ̀ lè wáyé so àwọn ètò yìí gbọ́dọ̀ wà nílẹ̀ fún ọjọ́ ọ̀la fún nǹkan báyìí máa ṣẹlẹ̀ pé àwọn olóyè ṣe o bí àwọn passport oníbẹ̀ ṣe máa ṣètò yẹn bí ọgbọ́n kan ṣẹlẹ̀ ń sìn àwọn kan ní wọ́n kó embassy wọn kúrò wọn oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn àwọn ètò gbọ́dọ̀ wà nílẹ̀ fún security purposes fún ààbò torí passport yẹn ìdánimọ̀ ló ní kó má dé pẹ́ lómi àkọ́dédé wà ní àbádé máa lọ ojú olójú báwọn kan ṣe máa gbé passport wọlé àwọn òkè òkun àkọ́dédé wọlé tán ní wọn lójú ẹnìkan tó jọra wọn àwọn nǹkan bẹ́ẹ̀ security process máa wà fún passport torí wọ́n lè fi lè hack sínú main domain account ti government mo wá bá security ni so security nǹkan tó yẹ kí wọ́n gbọ́dọ̀ fojú tó ni bàbá next page bàbá. So mo bá àwọn aládé mo bá wa lọ àjọyépọ̀ bẹ́ẹ̀ ẹ ṣe gan. Printing and insurance. Now láti wá ní wọ́n fẹ́ tẹ ìwé ìgbélùú yìí àti láti wọ́n fẹ́ issue jáde. Procedures for printing and issuing passports need to be established and managed. Ètò bọ́n ṣe máa ṣe printing passport yìí wọ́n dẹ̀ ṣe máa jáde wọ́n gbọ́dọ̀ ti ṣètò ẹ̀ sílẹ̀ wọ́n gbọ́dọ̀ establish díẹ̀ wọ́n dẹ̀ gbọ́dọ̀ manage ẹ̀ dáadáa kò ń ṣe pé hello a fẹ́ gba passport mi ò ṣàlẹ̀ gbá tọ́mọ́ bá ti àwọn bàbá ìyá wọn kan wọ́n ní ìka mẹ́wàá lẹ máa tẹ̀ dáadáa information gbọ́dọ̀ wà wọ́n ti gbọ́dọ̀ plan information tó fẹ́ káyà fáwọn èèyàn procedure ti máa wà ibi tó máa lọ báyìí àti yí àwọn èèyàn òun náà fẹ́ kọ́kọ́ establish gbogbo àwọn system of normal database information àwọn èèyàn máa ti ní census consensus wọ́n ti ka àwọn èèyàn wọ́n ti mọ̀ wọ́n ti mọ̀ tó jẹ́ ṣé mọ̀ security yẹn máa lọ bẹ́ẹ̀ yẹn so àwọn kan báyìí gbọ́dọ̀ wà lẹ́kọ̀ọ́ tó di pé o fẹ́ máa print àbí o fẹ́ máa fún yàn ní passport kò ì pa àwọn kan ní a gbọ́ pé a mọ̀ pé báwo ni pé àwọn kan ò mọ̀ àwọn kan ń lo diplomatic ẹjọ́ ládàá náà sọ tó máa ń ṣe id card kó jẹ́ pé mọ̀ pa id card náà sọ wọ́n pọ̀ ló fún id card náà ṣe ẹlẹgbẹ́ picture yẹn sójú ẹ̀ nígbà tí ò sí kan tó jẹ́ digital printing ládàá máa pọ̀ ìwọ tó lè print owó bẹ́ẹ̀ náà lọ́rọ̀ owó náà ládàá pọ̀ èyí náà wo bí tẹ́ ń gbé èyí tẹ́wà lókè òkun àtẹ́tẹ́ wà lé gan fara yín. ẹ̀rọ passport ṣé wọ́n dé ọ̀rọ̀ ẹgbẹ́ nìkan ní dáná wọn print passport wọn àbẹ̀rẹ̀ dé print owó wọn kàn ṣe bó ṣe wà á kàn ṣe dáadáa ló ń ṣe ogun dáadáa yẹn ó lè dùn mí pé àwọn tó ń kàn kó sí tí wọn ò lórí wọn tó ń pà lókè òkun tí àwọn òun wo passport ọ̀hún náà American passport wọn ní ẹ wo passport ọ̀wọ̀ yẹn náà kí ló wà bẹ̀ digital print your information data yín wà lórí passport yẹn wò àwọn kan wà tẹ́ pé wọ́n ní kí náà ń pè wọ́n ní biometric ayé tí lajú sí wọ́n ti bẹ̀rẹ̀ ṣe biometric tẹ́ pé nísìn wàá kọ́ scan
wọ́n á ti rí gbogbo information yẹn òní láti máa sọ pé orúkọ máa kọ scan láti mọ̀ bí òun parọ́ wọ́n á ti rí lórí scan á bọ́ lórí system tó bá yẹ pé òun ti deport rí ni á tó padà pé òun ti deport rí àbúrò bá ti ṣe níbi kan àwọn Interpol police wọ́n ti connect wọn pé eléyìí ti ṣe má jẹ́ kó wọlé o àbí wọ́n issue arrest warrant láti arrest ẹnìkan ní ìlú kan tó ṣe ọ̀daràn tí wọ́n á gbé bọ́n ṣe gbé kánú bó ṣe máa ń rí relation nìyẹn olófin international relation máa wà ń bẹ àbí kò yé wa ó tẹ̀síwájú international standards compliance with international standards for passport design and data formats is important for international recognition. Ṣé ẹ rí bẹ́ẹ̀ yẹn? Ní kó o fẹ́ tó ṣe passport lásán, ó gbọ́dọ̀ jẹ́ international standard. Màmá wa sọ fún wa pé tiwa lè kú lè jù. Ìgbẹ́ màmá sọ fún wa pé passport wa máa lé kó máa lé jù gan. But fáwọn tó ń ṣe rádaràda, jẹ́ ká sọ fún wọn. Ó gbọ́dọ̀ ní compliance, ó gbọ́dọ̀ ní ìbọ̀wọ̀ fún àwọn òkè ọya àwọn ìlú òkè òkun tó gbọ́dọ̀ tẹ̀lé tó yẹ pé òun ni standard tí gbogbo èèyàn máa tẹ̀lé nípa passport kò pé méjì ẹyọ kan náà ni gbogbo yìí máa tẹ̀lé so standard yẹn compliance pẹ̀lú international standard gbogbo àwọn èèyàn ṣe káàkiri yẹn ó gbọ́dọ̀ wà pẹ̀lú wọn gbọ́dọ̀ rí bọ́n ṣe ń ṣe yẹn ló ṣe máa rí ó rí dáṣe ó gbọ́dọ̀ follow standard of international norm ó gbọ́dọ̀ wà pẹ̀lú wọn tán gbogbo àwọn èèyàn ṣe káàkiri ó gbọ́dọ̀ wọn sọ fún wa bí ó gbọ́dọ̀ and data format so data kẹ́dẹ́ sí data information àwọn èèyàn yẹn ó gbọ́dọ̀ align format data format máa wà ó ṣe pàtàkì ní pé láti dá ẹni mọ̀ international recognition pé wọ́n dá ẹ mọ̀ àbí wọ́n dá passport ẹ mọ̀ ó sọ pé ẹni tó fẹ́ ṣe tó ní data àwọn èèyàn tó ní information tó ní consensus tó ní population count tó mọ àwọn èèyàn tó wà lórí ilé tó mọ kankan sọ katakata tó ti ní survey tó ti declare no how so ó gbọ́dọ̀ follow international standard baba next page akíkan alẹ́lẹ̀ kan sí o number 4. Number 4, legality of passport insurance. Ìyẹn fi pé òfin tó wà tó de passport láti máa print passport láti issue ẹ̀ síta òfin tó de legality of passport. Àkọ́kọ́ domestic law. The issuance of passport is governed by the new country's domestic laws and regulation. Láti sọ pé èèyàn fún yàn ní passport láti sọ pé orílẹ̀-èdè ń ṣe passport fún àwọn ọmọ nílùú ó gbọ́dọ̀ tẹ̀lé òfin orílẹ̀-èdè tuntun yẹn yálà òfin abẹ́lé àbí òfin abẹ́lé àti gbogbo ìgbékalẹ̀ nípa ọ̀nà tó máa tàn ní orílẹ̀-èdè yẹn àwọn nǹkan báyìí domestic law òfin abẹ́lé tó jẹ́ domestic law ìyẹn orílẹ̀-èdè yẹn akọ̀lọ̀ abẹ́lé ni but orílẹ̀-èdè yẹn torí international òkè ọya òkè ẹ̀nà abẹ́lé ìyẹn international ìyẹn ti orílẹ̀-èdè yẹn àpẹẹrẹ bíi tiwa so òfin gbọ́dọ̀ wà ẹ ti gbọ́dọ̀ ṣe òfin so yẹ dẹ̀ máa ní regulations báyìí regulate ẹ máa regulate ẹ máa regulate passport yín so tó máa ní wọ́n create act or decree of passport àbí nǹkan kan tó bá create nǹkan kan so àwọn òfin wọn tó máa so that tí wọ́n bá lòdì sófin yẹn òfin yẹn náà máa fi mú ẹ kó lòdì sófin passport yẹn òun náà máa fi dájọ́ ẹ so òun náà fi sọ pé òfin gbọ́dọ̀ wà tó bá ṣẹ̀ òfin wọn ló fi òkè tó bá gbé passport tó bá ṣe oníkàlù tó bá yọ lójú òfin wọn ló fẹ́ dè ẹ́ àgbà tó sófin so báwo ló fi máa gbọ́dọ̀ lo passport anybody lo passport àbúrò lo passport náà yẹn so òun náà sọ pé òfin gbọ́dọ̀ kọ́kọ́ wà lẹ̀ torí passport yẹn ká fi lè mú díẹ̀ ká fi lè mú ìdí ẹ̀dín dúró pé òfin ti di passport yẹn so ò lè jí ò lè gbé anywhere ò lè gbé anybody's information jáde. Ó tẹ̀síwájú international law. While no specific international law directly governs the creation of a passport, the issuance of passports must align with principles of state sovereignty and international law. Àmọ́ o pé òfin àgbáyé kan kò fi ti kò directly governs kò yẹ pé bí òun ló pàṣẹ fún bẹ́ẹ̀ ṣe máa ṣe passport ní òfin àgbáyé yẹn o kò ṣe pé bí òun ló wà pé òun ló máa pàṣẹ bẹ́ẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ dálẹ̀ ṣùgbọ́n ẹni tó bá máa gbé passport láti fún yàn passport ṣe passport jáde ó gbọ́dọ̀ tẹ̀lé òfin principle state of sovereign and international law òfin àkọ́kọ́ àgbẹ̀lé ó gbọ́dọ̀ tẹ̀lé ẹni kejì àfihàn ìta ìdí ni pé ẹ gbọ́dọ̀ ní relation because bá lè fẹ́ travel bá lè ṣe máa ní embassy bá lè ṣe gbẹ̀ so ìyẹn gbọ́dọ̀ tẹ̀lé international law ìyẹn òfin gbogbo àgbáyé pátá láti fi de passport yẹn mọ́lẹ̀ bó lẹ́tọ̀ọ́. Ó tẹ̀síwájú refusal
of recognition. Other countries can refuse to recognize a passport if they believe the issuing state is not legitimate or if the passport does not meet international standard. Ó jẹ́ kó yà pé àwọn ìlú kọ̀ọ̀kan wọ́n lè jáde pẹ̀lú passport tó bá gbé passport òṣì wá fún wọn rárá dáadáa èyí tó bá gbé wá máa ń jáde fún pé kó ṣì kó dànù kó rárá dáadáa dànù. Tó bá nígbàgbọ́ pé passport tó fún àwọn èèyàn tó ń pín yìí kò ń ṣe ohun tó dẹ̀ tó wà lábẹ́ òfin kankan kò sí lábẹ́ òfin abẹ́lé kò dẹ̀ sí òfin lábẹ́ òfin ìta ìyẹn international tó bá ti lábẹ́ àwọn òfin yẹn kò sí nǹkan tó ń jẹ́ bí aládàáda lẹ́ ń ṣe dáadáa tó ti ń jẹ́ ọmọládé. So nísìnyí wọ́n lè kọ passport kan ní ẹ kó ṣe tó bá bí wọn dákan lọ passport ní Amẹ́ríkà àti UK wọ́n á rí ìran wò wọ́n á rí ìran wò aládàáda ń bá wọn àwọn lè mọ nǹkan tó ń ṣe àti kà nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn ẹ máa rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ní nǹkan tẹ́ ẹ ṣe yìí ojú yín á tó yá àwọn náà tó rí wọn á tó rí tí mọ̀ nǹkan tẹ́ ẹ ṣe tí mọ̀ nǹkan tó fi tó de passport issue aládàáda bá yín ẹ lọ ṣe research ẹ̀sìn ayé yín dáadáa. Ó tẹ̀síwájú in essence developing a new country's passport is a consequence of establishing statehood and developing its own citizenship and passport laws. It's a process involving international recognition, domestic legislation, and the practicalities of passport production and security. Ó kọ̀ ní gbogbo ohun tá a ti ṣàlàyé ó mú sójú kan sàn. Ó jẹ́ kó yọ pé lọ́nà kan òun láti sọ pé yọ̀ǹda ìwé ìgbélò fún orílẹ̀-èdè. Ó jẹ́ ohun tó yẹ pé o gbọ́dọ̀ kọ́kọ́ ní orílẹ̀-èdè tó dẹ̀ ní àwọn èèyàn ẹ̀yà tó wà nínú orílẹ̀-èdè yẹn tó dẹ̀ ní òfin orílẹ̀-èdè yẹn tó dẹ̀ jẹ́ ohun tó yẹ pé wọ́n jẹ́ gbajúmọ̀ fáwọn ará àta international recognition àti pé ó tẹ̀lé òfin legislation tá a bá dálẹ̀ lórílẹ̀-èdè wa domestic legislation wa tá a bá dálẹ̀ ní orílẹ̀-èdè tiwa àti gbogbo ọ̀nà practicalities of passport production gbogbo ọ̀nà tó máa gbà practicalities oríṣiríṣi ọ̀nà tó máa gbà láti sọ pé ó fẹ́ ṣe passport àti ààbò fún passport àti security àlàyé yẹn la ṣe fún wa ń bẹ̀ yẹn tó yé wọn sí. So tá a bá ń bá wọn argue nǹkan pé ẹ jẹ́ ká kọ́kọ́ wà túmọ̀ ẹ̀ kó lè yé wa so that a lè understand bí kò yé wa a lè mọ̀ tó bá ti ń kóṣù wọn bọ̀ ẹ ti rí wọn látọ̀ọ̀kan dáadáa ló ń bá wọn ẹ ti mọ̀ pé àwọn lè ò lóye wọn ò dẹ̀ ní ìmọ̀ àbí kò yá bàbá ẹ bá gbé next page sí last page ni ẹ ṣe gan. tó ọmọládé mo rò bá à ń bá wa bá ètò yìí lọ bó ṣe ń lọ ẹ jọ̀ọ́ bá wa táàbù wọlé tẹ bá láìka ohun tá à ń fi hàn wáyìí káà náà mọ̀ pé àjọ ń fi ọ̀rọ̀ rẹ̀ yéra wa ní àbí kò yé wọn. Passport can only be used inside Cotonou only. Inside Alabadeju. Cotonou, eléyìí ò jẹ́ Cotonou wò rádaràda. Tí ẹgbẹ́ bá ṣe gan owó ẹ bá jẹ́ àfàwọn yẹn lẹ̀. So àwa béèrè pé ìjẹ́ nìkan kọ́ lè dédé gbé passport kó dédé create ẹ̀ fúnra ẹ̀. Ẹ wò kọ́tọ́ kọ́ síbẹ̀. No! Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. No! Anyone cannot create a new country passport. Ìbéèrè tàbí no kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wà á kọ́ dédé wọlé passport sílẹ̀. Tó ló ti ń ṣe. Ó ní passports are issued by recognized sovereign states. Passport tó máa gbé jáde ó máa jáde láti orí ìlú tó yẹ kó ti di orílẹ̀-èdè tó ti di rẹ̀ tó ti di Democratic Republic of Yorùbá ló lè sọ pé òun fẹ́ issue passport fáwọn èèyàn. And establish a new country requires meeting a specific criteria under international law. Ó dẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé àwọn òfin tó ń ṣe kalẹ̀ káàkiri fún orílẹ̀-èdè yẹn. Pàápàá jùlọ lórílẹ̀-èdè àwọn àgbáyé ó gbọ́dọ̀ tẹ̀lé àwọn òfin ẹjọ́ tó ní àjọṣepapọ̀ àjọyé àjọmọ̀ lórí pé ẹ̀ ń ṣe passport. Including defined territory èyí túmọ̀ sí pé pàápàá jùlọ ẹlẹ́gbọ̀dọ̀ ní agbègbè permanent population àwọn èèyàn tó yẹ pé jẹ́ àwọn ọmọ nílùú indigenous super people permanent ni wọ́n òun la fi gba wa ní indigenous ó pé màmá yìí ti gbọ́njú permanent indigenous tó halẹ̀ tọ́ kò yé wa so permanent indigenous. And establishing a new country requires meeting specific criteria under the international law. Láti sọ pé ní orílẹ̀-èdè ó gbọ́dọ̀ tẹ̀lé àwọn òfin àgbáyé àwọn specific ó lójú àwọn nǹkan kan tó máa ṣe kò ṣe pé bí a pé kí la fẹ́ ṣe lọ́la o ẹ jẹ́ ká lọ dọ́bọ̀lẹ̀ fún gbohùn ẹ jẹ́ ká lọ bá àwọn tó bí àwọn lẹ́nu ń bẹ̀ jẹ́ ká lọ bá wọn gbogbo àwọn fíjọba fihàn yẹn afẹ́dẹ́fẹ́ bí ẹ̀ẹ́dì gbogbo yẹn ẹ̀ẹ́dì gbogbo yẹn wọ́n ní gbogbo yẹn wọ́n sọ pé kó lè máa yé wa ní o
o gbọ́dọ̀ tẹ̀lé meeting specific criteria under international law lábẹ́ òfin àgbáyé ó ní nǹkan kan tó máa tẹ̀lé kó tó rí o fẹ́ máa gbé ìgbésẹ̀ tó fẹ́ máa ṣe òwe ìgbìlú ṣẹ́yànṣẹ́ yìí wa o gbọ́dọ̀ tẹ̀lé international law. So bí àwọn tó bá pè wọ́n next time kó máa béèrè àwọn ìbéèrè lọ́wọ́ wọn bí wọ́n lè dáhùn tó má lè dáhùn ẹ jẹ́ kó lọ béèrè àwọn ìbéèrè yẹn lọ fún wọn kán béèrè ẹ máa rí wọ́n máa ṣe kàtàkàtà nǹkan tí ò yé wọn. Creating a new country is a complex process. Láti dá orílẹ̀-èdè tuntun kalẹ̀ ó jẹ́ ohun tó wúwo láti ṣe. And while anyone can declare a region independent, it doesn't automatically grant it recognition as a sovereign state with the ability to issue a passport. Ó ní ṣùgbọ́n pé nìkan sọ pé òun ti declare fáwọn tó sọ pé a máa declare ni declare state wa ó ní ìyẹn ò mí pé kò declare lásán ó yẹ túmọ̀ sí pé oníṣìí ò lè délé ṣe passport yẹn rárá o kò ṣe bẹ́ẹ̀ o kò ṣe automatic o no ma recognize yẹ as a sovereign state o. So àwọn ìgbésẹ̀ tá a sọ pé máa ṣe specific ìgbésẹ̀ kankan ẹ ṣáà màmá sọ fún wa pé wọ́n máa ṣàlàyé fún yín tẹ́ bá ti fún mi go ahead màmá máa sọ fún wa ṣé ká ṣe ẹ fọwọ́ sí àwọn specific yẹn náà ń deal pẹ̀lú. So fún àwọn tí ìrìn àjò tó dórílẹ̀-èdè tó yẹyẹ tó máa ní eléyìí ti pọ̀jù ṣé nǹkan tó bá ní ká ṣe ni ká ṣe o torí ó yé wọn lóhun tó ń kó palẹ̀ màmá náà wọ́n ṣe documentation ẹ tó lọ wá túmọ̀ document tó rí ìgbé wọn document ohun tá à ń ṣe torí ó nítumọ̀ ohun tó yé tó níbi tó lọ ó ní ohun tó nítumọ̀ sí tán fi ń ṣe òye wa so tí nǹkan bá yé wa torí pé kí ni kò sẹ́ni tó mọ̀ nípa bọ́n ṣe ń gbé orílẹ̀-èdè àbí kò yé wa tí ó bá ń ṣe àfilédùmarè tí ó rán màmá ìsìwọ̀ ló ń jẹ́ ká máa rí àlàyé àwọn nǹkan tí wọ́n kọ́ wa ní school yálà professor ní ẹ o doctor ní ẹ o lecturer ní ẹ o oríṣiríṣi ní ẹ wọ́n kọ́ ẹ as far as concern pé nìjà ló jẹ́ wọ́n kọ́ ẹ nǹkan tó jọba kò sí so ó jẹ́ àjèjì sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn so fún àwọn ọmọ aládé ń sìn kó ṣàjèjì fún wa mọ́ o ẹ jẹ́ kó yé wa so táwọn kan máa ti ń gbé dáadáa bọ̀ ẹ máa jẹ́ ká máa fara balẹ̀ káàkiri àwọn tuntun dé ẹ má jẹ́ kó máa kàǹbáàsì wa kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tí lè bá ti fi hàn wá sí pé lórí irọ́ ni gbogbo ẹ̀ ṣé kò yé wa báyìí ó tẹ̀síwájú. Here is a breakdown. Passports are issued by sovereign states. There are countries organized by the international community as having the authority to govern a specific territory and its people. Àṣàlàyé lẹ́ẹ̀kan yẹn. Àwọn tó bá máa sọ pé wọ́n ṣe passport yẹn wọ́n gbọ́dọ̀ ti dá wọn mọ̀ ní gbogbo agbègbè àgbáyé international community pé wọ́n lẹ́tọ̀ọ́ láti lè sọ pé àwọn fẹ́ darí orílẹ̀-èdè wọn àtàwọn èèyàn wọn tó ti yẹ wá ń sìn. recognition tá a ṣe rí pé gbogbo àwọn tá a ti kàn sí lẹ́tà sí gbogbo àwọn tó ti kàn sí màmá ti kàn sí ṣe rí pé recognition wà ń bẹ̀ ṣe pẹ́tọ́ wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn ò kánjú torí pé kí ni màmá wa ń tẹ̀lé létòlétò mo fi ń tẹ̀lé fún wa ká má bàa ṣẹ̀ṣẹ̀ gbé kó lè yé wa dáadáa so fún àwọn tó bá náà wọn idea wo lẹ ní ṣe ẹ mọ̀ international law ni ẹlòmíràn máa náà wọn láìdíẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ pé ṣé ó mọ̀ international law tó tẹ̀ mọ̀ international law gan-an ló bá ní international law ṣé o understand law ni ṣé wọ́n kọ́ yín law ni ṣe law ni ìlú àní láìdíẹ̀ ẹnìkan máa gbé nìkan dìde ṣé ẹni tó fẹ́ gbé ìdíyẹn ṣe lọ́ọ̀yà ni ṣé wọ́n international ni wọ́n máa gbé nìkan dìde ẹnìkan máa dìde àní nǹkan tẹ máa follow láti ọpẹ́ fẹ́ lórílẹ̀ lílì ìwé dípẹ́ lọ́wọ́ ẹnìkan wà nìkan máa dìde níbo ló ń dìde lọ gbogbo nǹkan tẹ máa follow ti wà ń ta ó wà ń bẹ̀ ó ra ń gbé wá fún wa yìí pé this is it nǹkan tẹ máa ṣe lè rí kò ń ṣe magic kò ń ṣe abacadabra kò ń ṣe kọtà nǹkan débẹ̀ àti mọ̀ ọ́ sọ àwọn kan ní ìmọ̀ everybody ló ti mọ̀ ń sìn ọ̀pọ̀lọpọ̀ màmá yìí ká máa mọ gbogbo tá à ń sọ ìta ṣàlàyé fúnra wa kẹ́kẹ́ kan máa tàn wá. Ó tẹ̀síwájú establishing a new country is difficult ó ní láti gbé ìgbékalẹ̀ orílẹ̀-èdè sílẹ̀ ó ní pọn gan. It requires meeting specific criteria including having a defined territory, a permanent population, a government and a capacity to interact with other states. Wọ́n ní ìgbékalẹ̀ orílẹ̀-èdè ó ní pọn gan láti sọ pé mo fẹ́ ní orílẹ̀-èdè àpapọ̀ declare ṣùgbọ́n mo fẹ́ ní orílẹ̀-èdè ó ní pọn gidi gan. Ó ní ṣe pẹ̀lú ìpàdé láti ní láti lè ṣe àwọn ohun tó yẹ kó ṣe pàtàkì specific criteria àwọn ohun tó yẹ kó máa ṣe tẹ́pọ̀ tí wà lẹ̀ tẹ́pẹ̀ nǹkan tó gbọ́dọ̀ ṣe lélẹ̀ gbòdì orílẹ̀-èdè so fẹ́ràn tó bá sọ pé àwọn máa declare lọ́la máa declare nìkan wọ́n ń declare lẹ́ẹ̀mejì o ṣe rí pé wọ́n sọ pé ẹ̀ẹ̀mejì ló ń declare bí ẹ̀ẹ̀kan ní o ṣé náà ti rí pé wọ́n sọ nǹkan kan tó jẹ́ bẹ́ẹ̀ o so o gbọ́dọ̀ ní orílẹ̀-èdè
gbọ́dọ̀ ní àwọn èèyàn tó gbélé ẹ̀dẹ̀ pé permanent ni wọ́n tó ń ṣe àwọn àtọ̀húnrìnwá wọ́n fẹ́ yí wọn padà tó ń fẹ́ fi settlement fi settle down tó yẹ pé ìdí táwọn kan fẹ́ fi yí àwọn èèyàn wa tó fẹ́ fi settlement kó àwọn èèyàn wa sórílẹ̀-èdè wa wọ́n wá yí wọn sáwọn kó tó di 100 years àwọn population wa àwọn ẹ̀yà wa ti lọ àwọn ẹ̀yà míì àti wà ń bẹ̀ so àwọn èèyàn ń sìn wọn ò lè ní permanent population mọ́ torí pé foreign population ló wà lórílẹ̀-èdè wọn ṣé yẹn ń sìn ìdí tó máa fi ń ṣe genocide tó máa fi ń pa àwọn ọmọ nílùú kúrò nìyẹn so àkún lè gbé àwọn àtọ̀húnrìnwá wá kó wá dọ̀gbọ́n bẹ̀ so àwọn àtọ̀húnrìnwá yẹn ló máa wá máa ṣètò yìí pé àwọn ti di citizen wọ́n ṣe máa gbà ló mọ́ ẹ lọ́wọ́ wọ́n ṣe máa gbà ló mọ́ àwọn èèyàn lọ́wọ́ nìyẹn wọ́n dúpẹ́ lọ́wọ́ màmá wa because àwọn tó fẹ́ fi settlement wá òun ló fi ń kún wọlé wa lọ́nà ẹ má wọlé ẹ ṣáà máa fi ẹ wá dìbò ẹ gba PVC ẹ wọlé bí kan ẹ jẹ́ kí wọ́n di permanent citizen kò sí kan tó ń jẹ́ regional mọ́ kò sí kan tó ń jẹ́ regional kí ni kan ṣe regional dáadáa tó ń sọ yẹn nílẹ̀ wọ́n fi ń ṣe ethnicity cleansing wọ́n mọ̀ọ́mọ̀ pa àwọn èèyàn orílẹ̀ èdè láti kó àwọn níwà so that àwọn ọbẹ̀ yẹn sì wọ́n ilẹ̀ nù wọ́n máa sọ pé wọ́n ti pa gbogbo àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbílẹ̀ orílẹ̀-èdè káàkiri wọ́n ti pa wọ́n lọ ṣùgbọ́n àsìkò tí wa kò sẹ́ tó máa dá wa pa àti ìdò orílẹ̀-èdè fún ara wa àbí kò yé wa so àti wípé wọ́n gbọ́dọ̀ ní ìṣe government ìyẹn adarí orílẹ̀-èdè ó gbọ́dọ̀ wà government gbọ́dọ̀ wà ẹ máa gbọ́ mi government gbọ́dọ̀ wà bàbá wa Mọ́bọ́lájí Ọmọkọ̀rẹ́ gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ tó ti yé wa ó gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ kò ṣe é tako torí ara nǹkan tó máa ṣe common sense adépọ́lọ́ bàmá lẹ́ẹ̀kan sí àti ọ̀nà láti máa bí àjọṣe papọ̀ àjọyé pẹ̀lú àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan yálà kó kọ lẹ́tà sí wọn yálà ó bá wọn sọ̀rọ̀ business mo sọ pé akí bàbá fún iṣẹ́ tó ń ṣe takuntakun fún president orílẹ̀-èdè wa àwọn nǹkan tó máa ṣe náà ó wà ń bẹ Ọmọládé ní rí ọ̀rọ̀ ìjọba lọ adúpẹ́ pé gbogbo náà láti wá bá wa gbẹ́tò yìí adúpẹ́ pé gbogbo náà la máa tún ṣe àjọ yẹ̀wò àbí kò yí wa à ń bọ̀ yẹn la máa fi ṣe ending so arọ̀bíà ọ̀rọ̀ nípa passport security lórí passport ààbò lórí security passport ó yé wa wọ́n issue passport fáwọn èèyàn ó yé wa àti àwọn kankan báyìí ó yé gbogbo wa lọ so tẹ́nìkan bá ń tẹ́wọ̀rọ̀ passport ò bá tẹ̀ yé wa ìgbàgbọ́ àwọn olódà dáadáa yìí àwa gangan a ní láti mọ̀ ọ́ tàbí pàjọmọ̀ ọmọ orílẹ̀-èdè Democratic Republic of Yorùbá ètò bí passport wa ṣe máa rí ó jẹ́ àlàyé fún wa káwọn náà fi mọ̀ ohun tá a máa dìdámú passport bó ṣe máa gbé wa lọ́kàn bá ṣe máa fi yan gàn bó ṣe máa fi yáwé èèyàn ìyàtọ̀ ọbẹ̀ àti ohun tá a dámọ̀ nípa ìwé ìgbèlè tó ń ṣe pé ìwà kọ̀ gbé pásítọ̀ Canada pé wẹ́ẹ́dì kan Nàìjíríà ọ̀yá ìta kò ní sí yẹn ní ọ̀dọ̀ tiwa à lè dúró déédéé lórí passport wa. ẹ jẹ́ kí fún bàbá green fọgọ́ láyè láti ṣó fídíò kan sọ̀rọ̀ lórí fídíò lẹ́yìn wọ́n dẹ̀ pé mi ò lè mọ̀ sọ̀rọ̀ á ké gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan sí o ẹ ṣeun gan ẹ fi tọkàntọkàn fi gbé wa lálẹ́ yìí à ń bọ̀ àti lọ ó yá bàbá ẹ ṣe. Bàbá yín ní fẹ́ parí ẹ̀. Chukuchuku àwọn ẹlẹ́nu rádaràda wọ́n ní àní bu yín sìn kò tí bàtà ní bu yín kẹ́ bá lè rántí pé ẹnu tán ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ṣe tuntun wọ́n ń bọ̀ lọ́la a máa wọlé wọ́n máa ká wọ́n máa sá mo fẹ́ kẹ́ wo fídíò ìkẹdẹ̀ rántí so tó máa sọ nípa àwọn ò wà violence àwọn ò sọ pé kán jà àwọn ò sọ pé ẹ̀rí àwọn máa ń ṣe peace mo fẹ́ ká fa abalẹ̀ ká wo peace mọ̀ ẹni tó pẹ́ ẹni tó yàgbẹ́ ó ti gbàgbé ẹni tó kò lè gbàgbé bóyá àwa la mọ̀ túmọ̀ peace ni ẹ jẹ́ ká wò bí a lè nítumọ̀ bí a peace lè wọ́n sọ tẹ́lẹ̀ so bí a nǹkan tuntun wáyé ní ìsìn tó ń wọ plane káàkiri náà ń bọ̀ láti lè kàn wọ́n bá peace kankan wọ́n wá kẹ́lẹ́ kan dáadáa àwọn lọ́nkẹ́ nìkan ẹ̀jẹ̀ àgbọ̀ rẹ̀ wọn ó yá bàbá ẹ̀ ṣeun. Credit from the resource from this video credit from the resource ó yá. tí a bá ti gbéra láti Benin Republic a máa gbóná jọ tukutukutukutukutukutuku ẹ ń dáùtì Ìgbòho àbí mo sọ fún yín pé Ìgbòho ní kẹ́ lọ máa múra rálì tó ń bọ̀ yìí àti ń download ẹ̀ nísìn. lọ́jọ́ rálì yẹn ariwo ẹ̀jẹ̀ gbogbo ọ̀tá Yorùbá kúnlẹ̀ ńjọ́ yẹn ẹ̀kọ́ lẹ̀ ní ẹ̀kọ́ ọjọ́ ní kájọ ká ẹ mọ̀ kò sọ ẹjọ́ kájọ ọjọ́ pọ̀ Ìgbòho sọ̀rọ̀ ẹ pariwo. wa níjọ́ rálì yẹn pé a máa gba kọ́ńtì wa ńjọ́ yẹn gbogbo tó bá gbà la máa fún ẹsẹ mo dúpẹ́ ẹ bẹ tó. ọdún yìí tó parí lágbára Ọlọ́run lágbára Olódùmarè. bàbá lágbára Ọlọ́run bàbá lágbára Olódùmarè kọdún yìí tó parí a máa ṣe ó dẹ̀ máa bọ́ sí. bàbá oṣù pẹ̀lú jókòó ẹ̀rọ ayọ̀ bàbá la dẹ̀ máa fi gba ìbò wa. oṣù kan ló má kù kí ọdún parí sà. ọ̀nà ni mo ṣe ń sọ pé ṣebí ẹ̀ṣẹ́ ọ̀la ò yàtọ̀ sí ni. ó yàtọ̀ sá.
bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ká fọkàn sí ní December kó tó tán. Kọ́dún ìṣó parí. ṣó ti yá bóyá àlẹ́ rẹ tó fẹ́ pè wọlé lẹ́ẹ̀kan bí a ká gba fóònù kọ̀ méjì ẹ̀ẹ̀kan méjì tábàáyé tó bá fẹ́ pè wọlé tó bá fẹ́ sọ̀rọ̀ sórí ẹ̀kọ́ tá a sọ lálẹ́ àfàyélẹ̀ fún 5 minutes ẹ jọ̀ọ́ kó má lè pa àrèkọ́ la sọ̀rọ̀ ẹ tó bá fẹ́ pè wọlé bí a bàbá ní nọ́mbà tó bá ní nọ́mbà lọ́wọ́ ẹ pè tó bá lẹ̀ sí ẹ jẹ́ ká mọ̀ ẹ ṣe gan bàbá so àwọn tó fẹ́ ṣe ṣùkùṣùkùṣùkù àwọn ní peace taker nìyẹn ọdún yìí 2022 owó nìyẹn ṣe ẹ rí wọn ẹja àwọn ọ̀tá máa sùn rẹpẹtẹ sílẹ̀ àwọn ló wá London balẹ̀ ń sìn àwọn ló wá London balẹ̀ káàkiri ń sìn wọn ní bí àwọn lẹ́nu ń bẹ àṣé wọn lẹ́nu ń bẹ wọn ní bí ọba olúgbòǹgbò lẹ́nu ń bẹ olúgbòǹgbò lẹ́nu ń bẹ ń sìn ṣe ẹ rí wọn pẹ̀lú ẹnu tó ti ní kalẹ̀ àwọn ọdún yìí la máa declare ọdún yìí ní bàbá Ọ̀ṣun kan ló máa kú ó ní àná yàtọ̀ sí ní irọ́ 2022 yàtọ̀ sí 2025 ní 2022 yàtọ̀ sí 2025 ń sìn dáadáa wọn káàkiri ẹ rí wọn ẹ sọ ní kó má gbàgbà ṣé kò ń ṣe ẹ̀rí ṣé kò ń ṣe yẹ̀yẹ́ wọn ló wà tábà yẹn ṣé kò ń ṣe yẹ̀yẹ́ wọn lélẹ̀ ṣé kò ń ṣe yẹ̀yẹ́ wọn lélẹ̀ tó máa sọ ti pé di 2031 lẹ́ máa tó gbà so Tinubu máa lo 8 years ẹ̀ tán ṣukuṣukuṣukuṣukuṣuku amáró ṣukuṣukuṣukuṣuku òun rèé ṣukuṣuku ṣe bọ́n ṣe ń kàǹbáàsì yín so fẹ́yìn tẹ bá ti wọnú ọkọ̀ wọn tó ti ń gbé yín káàkiri they don't know where they carry they go wọ́n máa gbé yín sọnù ni wọ́n máa gbé yín rá dànù ni àbí kò yé wa ẹ ṣeun gan bàbá. àwọn kò sẹ́ni bọ̀ tó fẹ́ pè wọlé àwọn èèyàn kàn fẹ́ gbọ́rọ̀ ni. akí gbogbo ọmọládé lẹ́ẹ̀kan sí akí gbogbo wa lórí ètò tí a lé òní Elédùmarè kò ní fi gbogbo wa sílẹ̀ òtítọ́ ọ̀rọ̀ kò ní pé kó má sọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ náà lẹ́jọ́ ti gbọ́ báyìí ẹ má jẹ́ kí nǹkan kan kó ṣì wá lọ́kàn òtítọ́ ọ̀rọ̀ òun lẹ́ ń gbọ́ yìí ẹnikẹ́ wa mọ̀ nǹkan tá à ń ṣe kí gbogbo wa mọ̀ nǹkan tá à ń ṣe kí gbogbo wa mọ̀ bí tá à ń lọ ló ṣe kókó lórí ìrìn àjò yìí kò ń ṣe pé àwa síta láti wá jà láti wá ṣe kinní kan àlàyé ni ẹ̀wọ́n mo sọ síwájú àlàyé ó ṣe kókó àlàyé la láti wá ṣe fúnra wa ọ̀rọ̀ àlàyé lélẹ́yìí ká fẹ́ sí jáde síta káwọn ẹ̀kan wa máa tó yẹn kan mọ́ àsìkò yẹn ti kọjá báyìí àsìkò yẹn ti kọjá because tó bá ń sọ pé àwọn fẹ́ ṣe kinní kan àwọn fẹ́ ṣe tọ̀ ẹ má jẹ́ kí anybody tán yín mọ́ ẹ farabalẹ̀ ẹ read mind wọn ẹ̀yin náà jókòó kẹ́ read mind àwọn èèyàn ó ṣe kókó ní wákàtí táwa yìí àti di orílẹ̀-èdè mi wá kò sí nǹkan tó lè yí wa padà kò sẹ́ni kankan tó lè yí wa padà bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sí ẹnì kankan tó lè yí wa padà gbogbo eléyìí tó ń ṣe ẹ̀sìn ni oníkálukú wọn ń ṣe báyìí oníkálukú wọn ò mọ tó máa tẹ̀sẹ̀ sí ni àbí kò yé wa àwa dẹ̀kẹ̀rẹ́ àwọn ọmọ tá a tẹ̀sẹ̀ sí àwọn ọmọ tá a tò sí àṣà lè tò sí a lè rí òtítọ́ lẹ̀ wà lẹ̀ òtítọ́ wà lẹ̀ báyìí ká máa tẹ̀lé irọ́ kò ṣeé ṣe àfẹ̀rẹ̀ torí ẹ̀ bá ti dàrú òun ló máa rí òtítọ́ ńlẹ̀ àwọn máa sáré tẹ̀lé onírọ́ ṣeé ṣe yẹn ò lè ṣẹlẹ̀ àbí kò yé wa Elédùmarè lọ́jọ́ tòní kò ní fi gbogbo wa sílẹ̀ ilé àtọ̀nà wa kò ní ṣe kíni kò ní dàrú ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá dẹ̀sẹ̀ èmi náà ti sọ̀rọ̀ síwájú pẹ̀lú tó gbọ́rọ̀ lẹ́nu àwọn náà àtẹ̀tí wọ́n ti fi àwọn kankan wọ̀n wá lóríṣiríṣi tó yẹ kí ìrìn àjò yìí ṣe rí àti ibi tí ìrìn àjò yìí ti bẹ̀rẹ̀ àti ibi tá a dé ní wákàtí àti ibi tá a dẹ̀ ń lọ tá a tẹ̀ ti débẹ̀ tá a tẹ̀ tuntun kọjá bẹ́ẹ̀ Elédùmarè a ṣe kíni a wà pẹ̀lú gbogbo wa ilé àtọ̀nà wa kò ní dàrú àní dúró ìṣẹ́jú kan fẹ́ni kankan nínú gbogbo wa láṣẹ Elédùmarè bọ́n ká tó máa lọ ṣé ẹni nǹkan láti sọ ká tó máa dágbére pé ìyókù ti ṣe kíni. akébù máa lélẹ̀ kan sí ọ ẹ káàbọ̀ ẹ kú kalẹ̀ adẹ̀kú ìrètí ọjọ́ ìdùnnú fún àwọn ọmọládé ẹ ṣeun nǹkan tẹ wá wò wá lálẹ́ yìí lágbára Elédùmarè yìí náà la máa rí àwọn náà lè máa dé lágbára Elédùmarè níwèé tó ju báyìí lọ lálẹ́ yìí lágbára Elédùmarè ìpàdé wa ó ti pàdé ayọ̀ àti oyin akínyìn gan ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá comment gbogbo àwọn tó ń kí wa akínyìn padà ẹ ṣeun gan Ọlọ́run á fi ààbò ìmọ̀ òye fi kún gbogbo pátápátá láti wákàtí lọ títí di ìgbà tá a máa dé orílẹ̀-èdè wa láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu
akí gbogbo alẹ́ kan sí o látọ̀dọ̀ wa ń bí a ní ó dàrọ̀ ẹ̀ṣọ́ gan.